Okay, so the person said, oh, sorry, never mind. Let me read it for myself. Oh, okay. You make a noise, darling. Is it? Good morning. Good morning. Mi ẹkún ṣì wà lójú mi mi báyìí. Thank you, Father. Òpin sí wà níjẹ́ wa. God bless Nigeria. To copy this tune, press 1. But do you know, Shakespeare added all... Hello? 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 Hello, mommy. Okay. Grandpa, mo tẹ̀ fẹ́ pè ẹ̀yin mo tún wá pè. Mo gbàgbé pa ti kíra lẹ́ǹkan. Mo tẹ̀ béèrè lẹ́ǹkan kí ló dé tẹ̀ béèrè Adébùkọ́lá? Tẹ̀ béèrè Sarah. Ṣé láàárọ̀ yìí? Mo béèrè ẹ̀wọ̀n ní Bùkọ́lá ńkọ́. Béèrè ẹ̀. Ó wà. Okay, Olúwa Bùkọ́lá ńkọ́. She's fine. Ó yá greet mọ grandma. Sarah. Good morning, ma. Good morning o. Yes, ma. Sọ Yorùbá sí wọn, má fò òyìnbó tó báyé mọ́mì mi jẹ́. Sọ Yorùbá sọ pé ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀ Tó ma. máa kọ́ Yorùbá díẹ̀díẹ̀. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀ ọmọ dáadáa. Yes, ma. Wàá ṣe oríire o. Àmín. Gbèsè ò ní báyé nú. Àmín. Ọkàn yín á balẹ̀, ayọ̀ yín á kún. Àmín Jésù. Lẹ́ o. Yes ma. Ẹ ṣé ma. Ẹ ṣé mọ́mì. Yes ma. Ilé alẹ́ ti. Yes ma. Speak Yoruba, okay? Speak to Yoruba to them. Some number, you know what happened? Some strange number calling from this West ṣé àwọn Satana ni máa pè Satana Africa. You notice that somebody flashed me, but they are Nigerians. Flashed me from Good morning.
Ẹ káàárọ̀ mà. Ṣàlàáfíà lẹ jí. Ẹ ṣé àná. Ọmọ mi kọ́. Adúpẹ́. Ẹ bá mi kí ó ṣe omi àná mo ti pẹ́ omi jẹ wọ́n nọ́mbà rẹ̀ ti jẹ pé mo fẹ́ kí wọn. Tẹ́ bá ti pè sórí eléyìí náà ẹ máa bá sọ̀rọ̀ náà. Ẹ̀sùn ọ̀nà tó wà ń bẹ̀ kì í ṣe. Yes. Okay. One fake. Good morning, ma. Good morning, how are you? Fine, ma. Thank you. Thank you for yesterday. No problem, ma. Thank you. Amen. Yes, ma. Yes, ma. Thank you, ma. Hello. Hello, mama. Yes. Ṣé wà nílé kí n bá bàbá sọ̀rọ̀? Mi ti lé mi ti travel ẹjọ́ náà ni mo wà báyìí. Wow. Okay. All right. Safe trip. Bye. Yes, good morning, everybody. How was the night? Tolúwa ni mí mo ti fẹ́ tàgé. Ẹ jọ̀ọ́, ọdún léyà tí wọ́n ní ọ̀la lọ́dún, and there's going to be holiday tomorrow, and Tuesday ni holiday gùn gan. The holiday is very, very long. The holiday is very, very long. Toluwala mommy. Hold on first. Hold on. The number in Aqua now. Kọ́lọ́run kó jọ. Let's pray first. Ọlọ́run ṣàánú wa. Have mercy on us. Father, in Jesus' name, mighty name of Jesus, Heavenly Father, we say thank you for worshiping for this wonderful morning. We appreciate you because there's nobody like you. From east to west unto south, that we exalted, be glorified forever in Jesus' name. Lord, I pray, Lord, for favor. Lord, please favor us. Have mercy once again. Fill us with your presence. Speak through my mouth. Direct me. Direct my daughter. Direct all my well wishes. Father, plans of the enemy against our life, Father, rubbish, you cancel it. Bless me. Bless all those who blessed me. Bless all my well wishers all over the world. Bless those who bless my daughter. Bless those who love us. All lost in glory, Father, restore them back. The enemy that grouped themselves against our lives, shatter them to pieces. Destroy them, raise the standard against all of them. Fight for us in the mighty name of Jesus. Any man or woman sitting anywhere to frustrate my daughter, to frustrate my life, my efforts, Daddy, frustrate them. Render them useless. Fight for us. Father, bless us. We need breakthrough. Father, let us break through financially, materially, spiritually, academically. No good form we shall break through. I will break through. My daughter will break through. Success is our Lord's. Those who need to bless me, Father, send me to them. Send them to me. My helper, my helper, my helper. You are God, my helper. But you send people, those who are matter, that are going to be a blessing to me, that I will not regret, they will not regret. Send them, O Lord. To this soul, we need you, Daddy. Daddy, take total control. Take control. Take control. Take control, Lord. Take control. Olúwa jẹ́ ká jẹ́ wá o. Àwọn ògo mi tí àwọn ènìyàn kan parapọ̀ tán rò pé wọ́n fẹ́ gbà sọnù má jẹ́ ó ṣeé ṣe fún wọn.
Ọlọ́run jọ̀ọ́ àánú la bẹ̀bẹ̀ fún, just mercy. Ògbèjà kẹ́rù obo níjà. Olúwa gbèjà wa jà. Lord, please fight for us. Àwọn apurọ́ mọ́ni tako ni náà, Ọlọ́run jọ̀ọ́ wá dójú tì wọ́n. Àwọn tó ṣàǹdọ̀dẹ ẹ̀mí wa, ẹ̀mí wọn ni kó jábọ́ sójú ogun. Màá ròyìn ogun, ọmọ mi yóò ròyìn ogun, àwọn olólùfẹ́ mi àtọkọ àti gbogbo àwọn tó fẹ́ wa fẹ́re, àwọn ròyìn ogun. Ogun ò ní gbé wa mì, ogun ò ní gbé wa jẹ. Ta ló ń ṣe bí ọ̀rẹ́ sí wa tó jẹ́ ọ̀tá? Ọlọ́run jọ̀ọ́ má bò láṣìírí. Thank you, Daddy, once again because you answer prayer. A ti ṣe, a máa rí Olúwa jẹ́ ká ṣe ọdún ilé ní ayọ̀, ká ṣe ọ̀pọ̀lọpọ̀. Ogun tí mi mọ́wọ́ tí mi mẹ́sẹ̀ má jọ ń dìlé mi lórí o. Ó ti tó gẹ́lẹ́ o, ogun ẹkún àti òṣì, ìdààmú àti wàhálà. Àwọn tó máa ń lo agbára lórí asán lákàn tó máa fi ajé ènìyàn. Olúwa jọ̀ọ́ bá wa kú sí wọn nínú o. Gbàgbà kúrò lọ́wọ́ ọ̀tá mi, gbàgbà kúrò lọ́wọ́ àwọn ìka ayọnilẹ́nu. Ṣàánú fún mi tọmọtọmọ tọkọtọkọ tí gbogbo àwọn olólùfẹ́ mi pátápọ̀rọ̀gọdọ̀. Have mercy on our nation. Please, Lord. Thank you, Father, because you answer prayer. You have a plan for us. In Jesus' powerful name we pray. Amen. God bless you, sir, for saying good amen to this prayer. God bless you. I know that there's some people who actually love me dearly. They stick to my page for a long time ago. And I've not even seen them. Again, they always share my page. They share my program. Whatever I say interests them. So, for those of you find yourself in that category, the Lord will release double portion of blessings to you. Your life will not be miserable. You shall not be put to shame. Those of you who love me, God will show you love. Thank you so much. I appreciate you. I say good morning, Mr. Megidana. But I just use that as a title. Hold on first. Thank you. Captain Saga. Ẹni yẹn máa ti mọ̀ nípa ẹni tó ní àkáǹtì yẹn, Captain of Saga. Àbí kí ni mò ń wò yìí? Anyway, Joy Veracruz, gbogbo yín máa ìpátá. You are Saga products. Saga products. Anyway, you are welcome to this platform this morning. When I left, I supposed to, The MTN number you have dialed is not reachable at the moment. Dear customer, the MTN number you have dialed is currently switched off. Okay, it is switched off. Anyway, African, we don't have So yesterday when we came back from our journey, our trip, I supposed to give update at least with Gladilila Yotalafia. But I was tired. No, not that tired, but my mood also changed. So when I look at my daughter's mood, it changed my mood. Anyway,
mo ní anyway. Only when are you coming back to Ottawa? Some people have traveled before me now that they are still in Nigeria. That have traveled to Nigeria, from Ottawa to Nigeria, that they are still in Nigeria for the past 3 months or 4. So I'm just I'm going to be 40 days soon. So let me just be frank with you. Soon, anyway, we are going to be short to, Canada is my country. Nigeria also is my origin. So, and it has been a while that I visited Nigeria. Okay? We have something to do, like, let me start like this. Where the father of my baby was buried, I feel like, because if it's not bury I remember the day. Oh, let me ask mommy. God bless Nigeria. To copy this tune, press 1. But do you know, Shakespeare... Hello? Hello, mommy. Huh? Mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín. Okay. Mommy, mo fẹ́ ìgbà tí ẹ mọ bí ilé tí mo
send owó nígbà yẹn 1.2 pé kẹlẹ́ bá mi fún bàbá bíríkìlà kan báyìí lẹ́pẹ́ nígbà yẹn. Ẹ mọ̀ bẹ́ẹ̀. Ẹ mọ̀ lẹ́yìn. Àfà. Yes, o chairman àwọn tó ń ṣe bíríkìlà lẹ́pẹ́ nígbà yẹn. Kúkúrú báyìí. Yes. Wọ́n fún. Ilé yẹn ṣe mọ̀ pé fẹ́ǹsì ni mo sọ pé kí wọ́n ṣe ń gbà yẹn ìgbà tó ń fẹ́ ṣe dẹ́kìn pé kọ́kọ́ ṣe fẹ́ǹsì yẹn náà kó tó di pé wọ́n wá ṣe torí gbogbo nǹkan tó fẹ́ fi ṣe dẹ́kìn gbà yẹn láti rà tàdé ti dá gbogbo ẹ̀ síbẹ̀ ó wá mo wá ní òkè kí gbogbo àwọn kíní yẹn bá lè secure àti gbogbo bọ́ọ̀lù tó ń ṣe ń gbà yẹn mo wá ní ké mo wá send 1.2 sí yín because bàbá yẹn sọ pé òun máa gba nígbà yẹn pẹ̀lú owó gate and everything pé òun máa gba 1 million 1 million point 1 ṣá mo wá send mo wá ní pé kẹrin epo sí mọ́tò kẹ́yìn náà fi wọ́n bíi 200 ra nǹkan gbà yẹn ẹ rántí. ọkàn mi ti ṣe èkó bẹ́ẹ̀ tí mo ṣàmọ bí ilé yẹn mo lọ bẹ̀. ẹ bẹ fún màá yẹn lówó ẹ fún lówó náà. so ilé yẹn àtìgbà yẹn náà ẹ̀yin náà ẹ kọjá bí ilé yẹn rí wọn ò ṣe dẹ́kìn wọn ò ṣe fẹ́ǹsì ilé yẹn nígbà yẹn wọn dẹ̀ ibẹ̀ yẹn náà dẹ̀ ni wọ́n lọ sin padà sin délé sí. ìgbà tí wọ́n ṣe nǹkan síbẹ̀. kò kúrò ń bẹ̀ wọ́n tẹ̀ ti ilé jẹ̀ ti ẹ̀mọ́ ilé tẹ̀yàn tó ti gbà ní àkókò látijọ́ yìí tí wọ́n ṣe dẹ́kìn sí wọn dẹ̀ ṣe fẹ́ǹsì gbogbo nǹkan tó ń kó síbẹ̀ ń gbà yẹn ó ti lọ everything ibẹ̀ ṣáà nǹkan tí mo ti wá fẹ́ sọ ni pé ibẹ̀ ni wọ́n sin sí adẹ̀ lọ sí Ẹ̀pẹ́ lánàá a lọ sọ́dọ̀ bàbá Délé a ti lọ síbẹ̀ náà tẹ́lẹ̀ mo mọ̀ pé mo sọ fún yín pé mo lọ síbẹ̀ bọ̀ condition tí mo ti bá bàbá Délé sọ̀rọ̀ mọ́ ni ṣe bọ́ọ̀rọ̀ ẹ̀yìn ni wọ́n. nọ́mbà ẹ̀ lọ́wọ́. ẹni lọ́wọ́ náà ṣebí. mo ní kò sí lọ́wọ́ mi ẹni mo ní lọ́wọ́. bó ó yẹ kẹ́ ẹ ti kí i látìgbà yẹn ọ̀rẹ́ yín ni náà ọkọ ọmọ ẹ̀ tó kú. àmọ́ kí n gbà tọmọ ẹ̀ kú. ok ìgbà tẹ kí iṣẹ́ fóònù yín wá sọnù ńgbà yẹn ni fóònù nọ́mbà wo lẹ fi kí ń gbà yẹn wọn ò change nọ́mbà wọn náà. ìgbà tọmọ ẹ ti kú mo ti delete nọ́mbà yìí. ọtí inú èèyàn bá dùn sí láfẹ́ kí nọ́mbà ẹ wà lórí fóònù. ìgbà tọmọ wọn ìgbà pọ́njú la máa ń mọ̀ rẹ́ náà ìgbà tí ọmọ wọn wà láyé ẹ̀ ń kíra wọn máa ń pè yín ṣùgbọ́n tọmọ wọn wá kú yẹn náà kò yẹ kẹ́ ẹ delete wọn ẹni tí wọn bá inú èèyàn bá dùn ìgbà pọ́njú la máa ń mọ̀ rẹ́ ọ̀rẹ́ yín ni nà ń gbà tọmọ wọn wà láyé ọ̀rẹ́ yín wọ́n close mọ́ yín náà. anyway ibi bẹ̀yẹn ìgbà tí mo débẹ̀ lánàá ó dọ̀tí àmì gbogbo igbó kún bẹ̀ ibi tí wọ́n lọ sí wọ́n dẹ̀ ní èmi tiẹ̀ torí ìgbà kan tí mo ní kí Oníkòyí lọ bá mi wo bẹ̀yẹn ó rí ó ṣe abibẹ̀ yẹn fún mi ó dẹ̀ sọ wípé wọ́n ní pé wọ́n dẹ̀ kọ for sale sí ìtàn ṣe fún ilé iṣẹ́ mọ̀ pé mo yìí ń sọ̀rọ̀ ilé Adéọlá ibi tí Adéọlá ilé bàbá mi tó tà yẹn tèmi ń kọ́ lọ tó tà tó bá tún tà gan kò fún yín ní sílè kan ilé tán ti kọ́ kó tó di pé wọ́n fẹ́ ìyá títí ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìyàwó lẹ jẹ́ ẹ̀dẹ̀ ṣì wà láyé bí ò tiẹ̀ fún mi ṣé kò yẹ kán fún yín ní kọ́bọ̀ kan tẹ̀sẹ̀ pé kẹ́ ẹ gbà so wọn ò lè ta látàgbé mo mọ̀ pé gbogbo ẹ̀ sì ṣojú yín Ọlọ́run jẹ́ kí gbogbo ẹ̀ sì ṣojú yín so torí gbà míì ta bá sọ̀rọ̀ á dàbí pé bóyá ṣe lèèyàn ń pa irọ́ so but mo dúpẹ́ fún Ọlọ́run tó dá yín sí náà tó sì jẹ́ kẹ́ jẹ́ bí weakness ni ọ̀dọ̀ nígbà míì ẹ̀yin náà ní fẹ́ release gbogbo information everybody má máa wòran ni so that wọn ní kóòtù wọn so ìgbà tí mo débẹ̀ lánàá ilé yẹn ibẹ̀ yẹn kò really like ẹ̀ gbogbo ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ti ṣe fẹ́ǹsì ni wọ́n ti kọ́ ilé àtẹ̀gbẹ̀gbẹ́ bọ̀ tí ibẹ̀ yẹn nìkan kàn dá dúró mo dẹ̀ bèrè lọ́wọ́ wọn náà wọ́n ní pé torí pé ó jọ́ ọmọ wọn pé wọ́n lè sin sí tòsí àbí pé mo ní wọ́n bá ti lọ sí sàárín àwọn ibi tí wọ́n ń sin òkú ṣọ́ọ̀ṣì sí instead of taking him alone wọ́n ní torí pé kọ́ má bàa gbàbẹ̀ yẹn náà ni. bọ́n ṣe sí síbẹ̀ yẹn wọn ò lè gbà. wọ́n ti ní wọ́n fẹ́ gbà tí wọ́n ti kọ́ ti gbà kan wà tí wọ́n Tolu go and do whatever you want to do. Hold on, go and do whatever you want to do. wọ́n ní wọ́n ti ìgbà tí mo ní kó lọ bá mi wò many people tí mo rán lábẹ́ láti lọ bá mi wò ń gbà yẹn
wọ́n kọ for sex náà mo débè lọ́hùn pé ta ló kọ for sex àwọn náà láwọn rí náà tán gbé for sex wọ́n lẹ́nìkan wá ó sọ pé òun lòun ní pé wọ́n ti lọ sòkú sórí ilẹ̀ òun pé òun lòun ní mo ní a ilẹ̀ tó yẹ pé gbogbo surrounding yẹn kò sẹ́ni bọ́ọ̀dì tó sì kọ́lé síbẹ̀ ní gbogbo àtàwà tí tá ti rà. bẹ́ẹ̀ni. So ìyẹn lẹ́nìkan wá sọ pé wọ́n ní ẹnìyàn wọ́n lẹ́nìkan lọ síbẹ̀ kó tẹ̀ sọ pé káwọn pàdé kóòtù so bẹ́ẹ̀ ṣe wọ́n ló sọ pé ilẹ̀ òun ni wọ́n kàn lọ sòkú síbẹ̀ ni. So bàbá sọ wọ́n sọ yẹn náà lánàá but ṣé mo sọ fún yín pé bàbá bóyá wọ́n dẹ̀ ń dígbọ́n ni I don't know because tell me I don't know but mi rò pé wọ́n lè dígbọ́n wọ́n ní wọ́n ti ní shock ṣá. ó ní kán pàdé òní kóòtù. ẹ̀kọ́ báyìí ló máa ń bá yín yọ búlọ́ọ̀kù. ẹni ta ló máa wúmà kan báyìí. Wúmà yẹn náà dà pé ó sì máa wà ń bẹ̀ yẹn. Ibi tó ti yọ búlọ́ọ̀kù jìnnà sọ́dọ̀ níbẹ̀. Yeah. Anyway ní tá a fẹ́ ṣe ń gbà yẹn tí wọ́n jẹ́ ká ṣe irú fẹ́ǹsì tá a fẹ́ ṣe àti dẹ́kìn ni mi ò tiẹ̀ sọ pé a fẹ́ ṣe dẹ́kìn bọ̀ kán tiẹ̀ fẹ́ǹsì ibẹ̀ yẹn nísìnyí so that wọn nítorí àwọn tó ń play dirty games yẹn wọ́n sì wà lórí ọ̀rọ̀ yìí I don't know me understand gbogbo ilẹ̀ náà ìwé tí àkóso bàbá ń gbà yẹn náà bàbá ni wọ́n ti gba gbogbo ẹ̀ ọ̀dọ́ kì í ṣe títí wa nìkan ni wọ́n ti gba gbogbo ilẹ̀ tòun náà ìyẹn kò tiẹ̀ lọ́bọ̀ tíbi tó ń sin sí yẹn ẹ̀dẹ̀mọ̀ oríṣiríṣi àwọn èèyàn kàn máa parọ́ ni irú àwọn ọkọ̀ náà sí wọn kàn máa jókòó síbi kan máa sọ story tí òun mọ̀ pé ó fẹ́ gba property kan ọ̀dọ́ ní anyway mọ́mì it is well. Mo fẹ́ bèrè kíní kan lọ́wọ́ yín gbà ẹ̀ mọ́mì. Ẹ mọ kéèsì mo fẹ́ ṣe mọ̀ pé nígbà tí mo wà ní Canada mo fẹ́ bèrè ọ̀rọ̀ yẹn but ó sá lọ. Ẹ rántí ìgbà tí tó sì ní accident tẹ wà ní 44 Baraki ní Kaduna. Àwọn onígbà yẹn kí kó tó treat tó sì kí ni wọ́n sọ fún yín pé kẹ́ lè ṣe lọ fún wọn ìdá lọ sí London ọ̀bí America kí ni wọ́n sọ pé lè ṣe. Àwọn doctors yẹn kí ni wọ́n sọ fún yín gbà yẹn. Àwọn ọmọ yóò lọ school. Àwọn ọmọ yóò lọ school ni. Ẹlẹ́yìí ti ṣe pépà ìtàn tẹ̀lé àná. Okay. Ẹ rántí mọ́. Mo rántí ọmọ obìnrin kan ọmọ Abẹ́òkúta. Òun ló kọ́kọ́ gbé sí mi létí. Okay, obìnrin kan ọmọ Abẹ́òkúta ló kọ́kọ́ gbé sí yín létí. Kí ló gbé sí yín létí? Wọ́n máa gbé ọmọ mi travel pé kí n mọ̀ wọ́ọ̀rì nípa tòwó ẹ̀ oníṣẹ́ sọ pé mi ò gbà. Okay, ó ní kẹ́ má wọ́ọ̀rì ó ní ṣùgbọ́n kẹ́ má sọ ẹni kó kẹ́ sọ fún wọn pé. Wọ́n bá sọ pé kí n má wọ́ọ̀rì ó ní kí n sọ fún wọn pé mi ò gbà. Ó pé tó bá ìyẹn ìgbà tí tó sì wà ní 44 Baraki hospital gbà yẹn obìnrin yẹn gbé sí yín létí ó ní tó bá ti sọ pé wọ́n fẹ́ gbé ọmọ yín travel gan wá lọ ṣe operation yẹn ní abroad kẹsàn pé ẹ gbà. Ìpè okay. Bẹ́ẹ̀ tí wọ́n bá ti ṣe ní Kaduna yẹn ní 44 yẹn pé màá fara mọ́. Okay. But later kí ni àwọn wá sọ fún yín? Kò pẹ́ kò jìnnà náà ni àwọn kan wá pé wọ́n wá wò àwọn dáwọn pé wọ́n máa ń gbaṣẹ́ síra mi. Yes. Wọ́n ní àwọn láìpẹ́ ṣé wọ́n lè gbé travel kan lọ bá ṣẹ̀ṣẹ̀ ní ìlú òyìnbó mu ní àpótí òkan filẹ̀. Náà dẹ̀ tún sọ̀rọ̀ láti jẹ́ wọn tún sọ̀rọ̀ àtúntò kúrò ńbẹ̀. Wọ́n sọ fún yín kẹ́ wá lọ gbé kinní ṣe bí wọ́n sọ fún yín kẹ́ wá lọ gbé kinní yẹn ṣe bẹ́ẹ̀ sọ fún mi tí mo wà ń bẹ̀. Ìbò náà ni wọ́n fẹ́ torí ẹ̀ gbé lọ fún ní rárá. Wọ́n ní kẹ́ wá gbé drug lọ síbẹ̀ okay. Anyway let's say ká kàn forget gbogbo story tó ti ṣẹlẹ̀ because tí wọ́n bá ní pé kó máa wo dídùn ìfọ̀n ni tí wọ́n bá wo dídùn ìfọ̀n ó kàn máa ọ̀rá dé egun ni tó bá dẹ̀ tó ti ń ọ̀rá dé egun náà ni ó tún máa fa pain another pain fún so that's why we just forget about everything but tó bá kàn tí wọ́n bá kàn jagun títí náà ń gbà mí báyà kàn jẹ́ kó gún mí
a kò gbàgbé so wọ́n ní ogun tó bá lé ọmọ títí tí ò bá dẹ̀ padà ó máa padà lẹ́yìn náà ni àbí báwo ni ó yẹ kó tira wọn. bí ò bá pọ̀ ọmọ yóò dẹ̀yìn lẹ́yìn ọmọ náà ni. ti sún ẹ̀ a ti ẹ̀ ra gbogbo ẹ̀ṣẹ̀ rí bí a ṣe ṣe ní àná èmi rò wípé Tomi ẹ máa gbọ́ o ìgbà tá ń lọ nísìn a lọ sí bàbá yẹn èmi kàn rárá ìsìn mo gbé lọ fún wọn ṣó ti yé yẹ máa pé ọmọ mi ṣì ń lọ sí skul ọ̀dọ̀ ọmọ tó bá ń lọ skul náà ní Canada tó o máa ṣiṣẹ́ díẹ̀díẹ̀ náà máa ń rówó wọ́n lè ṣe 40 hours kìíní ṣá wọ́n ṣá máa rówó wọ́n lè ìjọba dẹ̀ máa fún wọn lówó láti fọ́ǹdì ara wọn náà ó ṣà lọ síbẹ̀ ẹni ojú ìṣe tó bá yẹ kí n ṣe àṣe ìyá ọmọ tí mo dẹ̀ mọ àwọn bàbá yẹn rí tí mo mọ fámìlì wọn rí bí mo ṣe lọ níjọ́ yẹn tí mo fún wọn ní $50 yẹn wọ́n ní ìyàwó wọn gbà lọ́wọ́ wọn pè mí kán dúpẹ́ lọ́wọ́ mi o ẹ máa gbọ́ a gbọ́ pé bàbá ti ní shock bọ̀ màmá tó lọ obìnrin tó gba owó ṣé kò yẹ kó pè níjọ́ yẹn wọ́n làwọn ò mọ nọ́mbà síra wọn lè tán bá ti mọ nọ́mbà mi wọ́n ti mọ nọ́mbà síra anybody ò lẹ́nu but lánàá yẹn ìgbà tí a débẹ̀ náà ń sìn mo gbé ráìsì lọ síbẹ̀ ráìsì yẹn kì í ṣe síra ló rà but èmi kàn wò pé asọmọ Yorùbá torí ọmọ mi mo rà lọ fún wọn kì í ṣe tó torí tiwọn wọn ò ṣe pé thank you bàtà dọ́nà lánàá yẹn mo rí pé bàbá at least mo lọ sí ṣọ́ọ̀bù mo wá rí ibi tí wọ́n ti ń ta àwọn gíní yẹn mo ra 15 years mo wá ní kàn lọ kó fún wọn padà lánàá yẹn ṣé kò yẹ èmi ò mo expect pé ó yẹ kí bí bàbá bá ti lost memory wọn tí wọ́n ti ní dementia wọ́n pe kí yẹn dementia tó yẹ kó máa ń da àgbàlagbà láàmú tó bá ní shock a máa yọ wọn lẹ́nu mo rò pé ó yẹ kí ìyàwó wọn yẹn torí ìyàwó yẹn máa jẹnu ráìsì yẹn wọn á dé irú aṣọ ọ̀pá mẹ́wàá yẹn bàbá lè sọ pé òun fẹ́ rán 5 bẹ́ẹ̀ káwọn rán 5 wọn ò dé rán bẹ́ẹ̀ mí ìsọpáṣọ yẹn náà wọ̀ kó tó dé ṣé ó yẹ kó ń ṣe thank you ọkọ yẹ kó ń ṣe thank you. ó yẹ bẹ́ẹ̀ náà bẹ̀ tí ẹgbẹ́ wọn bá tẹ̀ dá ṣe thank you ẹlẹ́dàá wọn á ṣàdúrà. ok ẹlẹ́dàá tí ẹnu wọn ò sọ pé ẹ ṣé o ẹlẹ́dàá yẹn máa tún ṣàmì. ẹlẹ́dàá wọn á ṣàdúrà fọmọ yẹn. ẹ fi ń ra ẹ̀mí gúngùn fọmọ yẹn ni ẹ fi ń ra iyì àtẹ̀mí gúngùn fún mi. mọ́mí o àmì ọmọ mi máa lẹ́mìí gígùn ọmọ mi fúnyàn lówó fúnyàn lọ́lá ó fúnyàn láṣọ kò fún lóúnjẹ kò fún ní nǹkankan ó máa lẹ́mìí gígùn lágbára Kristi ó dẹ̀ máa lálàáfíà àwọn délé iṣẹ́ kò délé ò fún àwọn èèyàn ní ráìsì ṣé délé ò fún àwọn èèyàn láṣọ ṣó ní ẹ̀mí gígùn àwọn èèyàn máa ń fúnyàn ní wọ́n máa ń take it for granted ṣé bàbá mi gangan tẹ̀yìn fẹ́ at least ẹ ṣàmọ̀ ṣó dàbí kò dá láyé. ó dáa o. ṣé bàbá mi ṣó raṣọ fún yàn ó ṣe oríṣiríṣi dáadáa fún yàn ṣó lẹ́mìí gígùn ni àwọn ìkà nínú ayé yìí ẹ̀mí wọn máa ń gùn bí okùn ṣòkòtò àwọn èèyàn rere ń gbà míì tí òye èèyàn rere yẹn ò bá lajú ẹ̀ kó tún lajú ẹ̀ wọ́n máa ń fẹ́ ṣọ́tì nẹ̀mí àwọn èèyàn rere ìyẹn mo fi ń sọ pé torí pé ẹni téèyàn bá ti ń ṣe oore fún tí ò bá ti mọ̀ tó bá ṣe ìkà fún wọn ó lè ìkà ló máa ń da fẹ́ni tó èèyàn bá ti ń ṣe oore fún Bọ́lá má ṣe orí sílẹ̀ ìyàwó àbókí ni ẹ́ àbókí is your husband mo tẹ̀ fẹ́ bèrè lọ́wọ́ mo ń bọ̀ tá a bá sọ̀rọ̀ tán oh God ẹni téèyàn bá ṣe oore fún tí ò mọ̀ wọ́n take it for granted ni kíní yẹn kẹ̀dẹ̀ wọ́n need ẹ̀ o they need it very well o èmi wò pé tí ìyàwó bàbá bá tẹ̀ tí lọ́sẹ̀ǹsẹ̀ mo rò pé ó yẹ kí ìyá yẹn kó sọ pé thank you wọ́n ti nípa ìyá délé nìyẹn ni pé ìyá délé tó báyìí máa lọ ṣògùn pa ẹ́ tó ì máa lọ lé babaláwo pé kán bá ń dúnbọ̀ ẹ̀ kílẹ̀ tó mọ́ ó máa kọ́kọ́ ṣojú ayé ó máa sọ pé thank you ó máa yẹ pé á ṣe ọ̀yàyà sí ẹ but àwọn gba àpò ráìsì wọn ò mọ iye tó ń tàpò ráìsì nsìn ọjọ́ táwa wá sọ́dọ̀ yín gan àmọ́ pé bí ò pa yín o àgbápò ráìsì wá síbẹ̀ àgbé ráìsì ọjọ́ tá a kọ́kọ́ lọ bẹ̀ yẹn torí mi ò mọ̀ pé mi fẹ́ yabẹ̀ mo kàn fẹ́ lọ síbi tí wọ́n sin délé sí
ká dẹ̀ lọ ká wo bẹ̀ ká wo iṣẹ́ ti yẹn bẹ̀ láti jẹ́ kí Sarah lè mọ bẹ̀ so àdẹ̀gbà tá a dẹ̀ rí pé bẹ̀ yẹn ó ilé tí mo rí tí ó torí surroundings yẹn wọ́n ti kọ́ gbogbo ilé síbẹ̀ ibẹ̀ yẹn nìkan ló dá dúró báyìí sí mo wá rí pé wọ́n ti gbé ilé sáwọn computer building tó wà lórí ẹ̀ mo wá rò pé bóyá òun ni wọ́n ṣe àti pé mo wá lọ bẹ̀ pé wọ́n ti gbélé sí orí ibẹ̀ yẹn ṣé wọ́n ti tà torí mo dẹ̀ ti rí pé gbà tí mo ní káwọn èèyàn lọ bá mi máa wo bẹ̀ ń gbà yẹn mo rí pé wọ́n kọ for sale sí so later mọ́mì wá ní ẹ̀mí wọ́n wá ní pé àwọn ti lọ wo bẹ̀ pé kì í ṣòwò wá ní kí n tún fojú mi débẹ̀ lánàá ni mo ṣe lọ ní àná yẹn again gba tí mo dẹ̀ máa débẹ̀ yẹn mo bẹ̀ wọ́n náà ní kó tó di pé wọ́n lè gbé mi lọ́bẹ̀ wọn ò fẹ́ jẹ́ kí Sarah lọ́bẹ̀ wọ́n wá ní wọ́n máa gbàṣẹ lọ́wọ́ Doyin ẹ ti gbọ́rú ẹ̀rí òun mo ṣe bèèrè lọ́wọ́ àwọn náà máa gbàṣẹ lọ́wọ́ àbúrò Délé ní ilé tó jẹ́ pé àkáǹtì mi oh my God anyway kì í ṣe yẹn la fẹ́ sọ ń sìn ó kàn pain sí ó kàn kọ́ sọmọ mi my daughter that my sweet daughter òun ló dùn mí gan but I just leave for everybody. láti ọmọ ìjọmọ àgbẹ̀ ó gbọ́dọ̀ mọ bí tí wọ́n sin bàbá ẹ̀ sí. àbí o ìyẹn ni. jẹ́ tó ní obìnrin yẹn ni. obìnrin tó jẹ́ àkọ́bí ìyá wọn lóbìnrin yẹn kò ń ṣòun làkọ́bí náà bọ̀ tí àkọ́bí ìyá wọn lóbìnrin yẹn kí orúkọ ẹ̀ náà wọn ló ti kú so Doyin ló dúró Doyin èyí tí wọ́n máa ní táwọn pásítọ̀ máa fi ń gbádélé ńgbà yẹn tó máa fi ń sọ pé àjẹ́ ni ó ti lọ gbàjẹ́ lóṣù ó ti wẹgbẹ́ àjẹ́ pé ó fà pa wọ́n jẹ òun ní ìgbà tí mo tún débẹ̀ lánàá ó fẹ́ wá máa bú mi lórí fóònù mo wá lọ sílé bàbá ẹ̀ ó wá ní ó ṣe tí bá rí ọmọ yẹn mo máa nà bí ẹni máa pa ni torí pé díẹ̀ ló gbà lọ́wọ́ Ṣọlá pé ó ń ṣe èrè tó kù kí má nà kó máa bú mi kó máa pa irọ́ mọ́ mi kó darapọ̀ mọ́ lórí social media kó máa parọ́ mọ́ mi kí Doyin máa parọ́ mọ́ mi Doyin tí ó jẹ́ pé olórí burúkú wọn wá ń gbàṣẹ lọ́wọ́ ẹ̀ ó ní wọ́n ń gbàṣẹ lọ́wọ́ bá ń tiẹ̀ ṣe jẹ́ wọ́n wá ní kí n gbé nọ́mbà ọmọ mi wá wọn ò lè rí nọ́mbà ọmọ mi personally ọmọ mi tí wọn bá ti lè bá ọmọ mi sọ lórí fóònù wọn torí kò sí nǹkan tó fẹ́ ọ́fà kò ń ṣe pé bí alọ́bẹ̀ ní sí wọn fọ́ ọmọ mi lówó skul ọmọ mi tún lọ owó tí mo ná lánàá mi ì ná less than 200 àtowó mọ́tò àti gbogbo nǹkan tí mo rà mi ì ná less than 200 ṣé 200 yìí ń sìn ṣé àwọn tó bá ń gba 70,000 ṣé Doyin gan sálárì Doyin máa pé 70,000 Doyin ṣé sálárì máa pé 70,000 ṣé òun tó sálárì ẹ̀ rí bẹ́ẹ̀ yẹn anyway ṣé kí n tún sọ kọ́kọ́ fún yín mọ́ sí ṣé mọ̀ pé Doyin ẹ ṣàmọ̀ àbúrò ẹ̀ Doyin yẹn ẹ ṣàmọ̀ Yẹmí ṣé mọ̀ pé Yẹmí sìn náà kò ń wá sí Nàìjíríà tó bá dé Nàìjíríà kò ń dọ́dọ̀ bàbá ò rí láti ọdún mẹ́rin kan wọ́n ní wọn ò fojú kan wọn ò gbúrò ẹ̀ rárá tó wà ní Spain ṣé èmi tún jẹ́ ìyàwó yẹn ìgbà tí Délé máa ń wá sí Nàìjíríà. ọmọ Nàìjíríà níyàwó ẹ̀. àmọ́ bóyá mi ò tiẹ̀ mọ̀ bóyá ó níyàwó àbí kò níyàwó Spain tó ti lọ Spain ó ti lọ Spain ń sìn á ti pé 20 years tó ti lọ sí Spain á ti pé 20 years kò ń pe bàbá kò ń pẹ́ ní tiwọn ò pélé so ṣé mo tún connect mọ́ yẹn ṣé mo tún jọ yẹn ṣé mo tún èmi mo tún fẹ́ Délé ṣé èmi mo tún fẹ́ Yẹmí ò máa pélé o kò pé bàbá o àwọn máfíà àti báyìí bàbá yẹn jẹ́ kọ́ ọmọ ní tó bá kọ́kọ́ sọ̀rọ̀ fún wọn wọ́n á sọ àwọn máfíà wọ́n á sọ wọ́n á gbé àwọn ọkọ̀ sílẹ̀ wọ́n á láwọn ọkọ̀ ló ń dà wọ́n láàmú àwọn dẹ̀ ni they don't know wọ́n ti bà yí ẹ̀jẹ̀ ṣé mi ni mo tún bá Yẹmí sọ̀rọ̀ pé kó má pélé àbí mo mọ Yẹmí rí ọmọ tibí náà ń sin ọmọkùnrin kan tó tún ti bí ìyẹn tún ti sánlé lẹ́yìn tó má rí bá wọn ló tún ti sánlé èyí kékeré kan báyìí tí mo ló béèrè owó lọ́mì tó lóun fẹ́ sanwó ilé tó lóun fẹ́ sanwó ilé ń jọ́ sí ó lóun fẹ́ san 150 mo fún ó lóun fẹ́ sanwó owó ilé ẹ̀ 150 mo fún ẹ ní 50,000 bẹ́ẹ̀ ṣẹ́ mi gbìyànjú ni àbí mo tán mọ́ yín ni anyway mo tán mọ́ wọn ṣá. ẹ tí bá tán mọ́ wọn ẹ tí bá ti tán mọ́ tí ò bá lè fún mi lówó gan kóun náà máa tọrọ owó lọ́mì gbà fúnra jí gbà fún gbàdá àjọjẹ òdùnkọ́ tẹ́nì kò bá ní torí tó bá fún wọn náà tó bá gbà tán máa lóun wọ press wọn ni èmi gan kẹ̀dẹ̀rẹ́ mo lọ yá owó tí mo fún wọn ni wọn ò ní mọ nǹkan tó ń go through tó bá wáyá wọn máa sẹ pé wọ́n máa fẹ́ mú ẹ wálẹ̀ ìwọ tó ọwọ́ ẹ̀yẹn tán ti ń béèrè wọ́n máa fẹ́ mú ẹ wálẹ̀ kí Doyin máa bú mi bí ìṣẹ́gbẹ́ Doyin lọ́jọ́ orí lọ́jọ́ orí báwo ẹgbẹ́ nǹkan tí mo fẹ́ mi ìṣẹ́gbẹ́ lọ́jọ́ orí kí ló fẹ́ fò òṣì tí ń bá rí tó bá tún bí máa nà ni nínà yóò ní tó wíwọ́ wà láìtàláì ṣé mọ̀ pé kì í ṣe pé bóyá ń sè wọ́n máa sọ pé mo fẹ́ ẹ̀gbọ́n ni mo ṣe tó bá tún bú mi
ẹni tó sọ fún mi pé ó sọ lọ́jọ́ yẹn pé ìyàwó ẹ̀gbọ́n tóun mọ̀ òun náà ni tó wà ní South Africa mọ́tò ti ṣe délé ní South Africa gbogbo nǹkan tó ní South Africa wọ́n ṣe lọ́gbà lọ́wọ́ ẹ̀ kò bímọ fún o girlfriend díẹ̀ taṣẹ́wó tó ní HIV tó wà ní Canada tó wà ní South Africa òun ni ó sọ pé òun mọ̀ àtìyàwó ẹ̀ eléyìí tí mo sọ ọmọ tí mo sọ yìí ó lọ lé ọkọ ọdún 2 péré ló lè lò nílé road safety ọdún 2 péré ló lò tó fi kúrò ńbẹ̀ ọkọ ẹ̀ road safety kò kọ́lé kò ra lẹ̀ kò ra nǹkan kan ọmọ òṣì ó wá ń fẹ́ máa bú mi tí bá rí máa nà ní ànàbàjẹ́ ni bí wọ́n pé mílíọ̀nù máa ṣe wèrè ó yẹ ló máa rò pé bóyá tó pé mo máa ń bá wọn ṣeré ńgbà yẹn nítorí pé they don't know me because mo máa ń bá wọn ṣeré wọ́n rí good side of me tó pé a máa sọ pé ń lọ gbogbo wọn ṣá tó bá ti lo respect wọn anybody you respected they will make sure they disrespect you anybody you show love to they will make sure they disrespect you they dishonor you they destroy you kò ń ṣèyẹn mọ́ ọmọ òṣì kan á jókòó sórí social media á pẹ̀lú gbogbo àwọn ọmọ wèrè àwọn tó ń lò fún terrorism á máa dìde ogun sí mi face to face ni mo lọ bá wọn bẹ̀ tó bá bire kó bèrè bí ti bá wà location mo ṣì wá ń sọ̀rọ̀ àǹdí ẹ̀pẹ́ sọ̀rọ̀ àǹdí sí mo ṣì wà kó bèrè location mi kó wá tán bá bí ẹ̀rẹ̀ kan pé mílíọ̀nù tó bá pé wá wọn ní pé lọ. kí wọ́n máa purọ́ mọ́yàn kéèyàn máa purọ́ mọ́yàn lójúkorojú bẹ́ẹ̀ yẹn kéèmí máa gba àṣẹ lọ́wọ́ Doyin kó tó di pé ilé tí èmi ń kọ́ tó jẹ́ pé fúnra mi ó mọ́ ṣe bèèrè lọ́wọ́ yín lẹ́ǹkan pé ẹ̀yin kọ́ ni mo send owó sí níjọ́ náà lọ owó tí bàbá yẹn charge was 1 million but èmi sọ pé fún bàbá ní 1,050,000 adáṣe bàbá ní 50 lẹ́yìn owó ilé tó fẹ́ gbà then mo wá ní mọ́mì ẹ̀ repo sí mọ́tò owó oúnjẹ yín ẹ̀ yọ 120 ẹ̀ lọ́ fi yókù raṣọ 1,250 mi ò gbàgbé níjọ́ yẹn lọ́hùn 1,250 is about $11,000 níye tó ń ṣe owó níjọ́ náà lọ́hùn $11,000 to $10,000 is that a small money wọn ò máa ṣe kíní yẹn lónìí gbogbo bọ́ọ̀ la ṣe síbẹ̀ gbogbo tó fẹ́ fi ṣe dẹ́kìnì lé náà tí kò síbẹ̀ níjọ́ náà lọ kò sí kankan mọ́ wọ́n wá lọ síndélé sí ìta gbangba nínú igbó yẹn wickedness wọn ní fún náà ni Doyin tó bá lọ́ọ̀fẹ́ wọn ò ṣe wá owó kan ṣe fence kan round ibẹ̀ yẹn kó má wà nínú igbó lẹ́ni tó jẹ́ pé màálù tí wọ́n sì ń jẹ lọ́jọ́ ọdún tí wọ́n pa tó ń gbẹ̀mí ẹ̀yìn òun ló máa rà á ó máa gbé kámẹ́rà sójú àwọn èèyàn tó yẹ pé wàá máa bá àwọn èèyàn tí wọ́n pè ní ọ̀rẹ́ tó jẹ́ pé ọ̀tá ni wọ́n nínú wàá máa bá wọn ṣe kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ àwọn ènìyàn tí a máa ṣe dáadáa fún tó máa ṣèkà fún àwọn èèyàn kọ́lọ́run gbà wá níbẹ̀ ni. All these people are part of people who destroyed our nation seriously. Mo ń sọ̀rọ̀ lánàá wọ́n ní ẹgbẹ́ ni o nítorí pé Délé family ni òun àti Doyin nìkan ìyàwó yẹn wá ń gbé kinní fún Sarah pé kó gbé sétí ẹ̀ kó gbé family ẹ̀ ni Doyin mi lè sọ pé family ẹ̀ kọ́ ni but any family that behave like a family that's àwọn tá máa fún recognition nìyẹn but tó wà níbẹ̀ yẹn tó useless tó fail òyìnbó ṣọ́ọ̀tì ìjọba you are useless you go have nothing to offer then àwa tá a bá tún wá sọ̀rọ̀ àǹdí yín la máa tún offer yín nìkan yìí wọn náà ìbá máa tún máa ṣakọ ṣé èèyàn máa ń ṣakọ lẹ́ni tí ò ní àwọn tí mo mọ̀ pé mo lè gba nǹkan lọ́wọ́ wọn sì gbogbo nǹkan oríṣiríṣi ẹ̀gbin tójú mi rí mò ń gbà múra nítorí pé wọ́n lè offer mi ní nǹkan tí mo fẹ́ but àwọn eléyìí wọn ò ní nǹkan tó ń fẹ́ fún mi mọ́tò wọn ò lè rà wọn ò lè fún mi connection pé kẹ́nìkan ra mọ́tò lọ́wọ́ mi wọn ò lè dúró fún mi báǹkì pé kán fún mi lówó wọn ò ní kankan tó fẹ́ ṣe fún mi wọn ò ní ilé iṣẹ́ tó máa sọ pé òkè o afẹ́ fún ẹni distributorship wọn ò ní and still yes àwọn ló máa ra ìjẹ́ ló máa bẹ̀rẹ̀ láàmú mi tí ìrírú ẹ̀rí láyé mi tí ìrírú ẹ̀rí kéèyàn máa jẹ epo èèyàn kó máa já tẹ̀yàn kó jẹ́ ìwọ ló ṣe fún ọkàn tó máa sọ fún ẹ kó pa irọ́ ńlá lámú ẹ Doyin máa sọ fún mi ẹ̀gbọ́n sọ pé kinní kan ṣé ó tọ́ lẹ́nu ẹnu ó mọ́ ṣe bèèrè lọ́wọ́ yín mọ́mì mi ipe ẹ̀yin kọ́ ni mo ń fún lówó pé kí nígbà yẹn lọ́hùn pé kẹ́ lọ bá mi fún wọn ní owó ẹ mọ̀ bẹ̀ náà. bàbá yẹn gan ọjọ́ tẹ ní fún lówó kò jẹ́ ń wá ní kí n dúró bó ṣe jáde ní UBA ní Ìjẹ̀bú Òde báyìí níbi tí wọ́n ti ń ta mọ́tò pẹ̀lú dúró sí dèbí. You see? bọ́dẹ̀ ṣe pè mí tí mo pè báyìí pé mo ti jáde o ó lóun wà níbi báyìí níbi gáràjì àwọn mọ́tò Ìbàdàn yẹn ó dẹ̀ jáde sí mi ó ṣe jáde sí mi tí ó mọ̀ pé ìjọba kọ́kọ́ lọ mo mọ̀ ó dẹ̀ ṣe jáde sí mi mo nítò ó ní kí n ká lọ ilé mi ló pé òun ò lè ìgbà ń bí ayé lè wò lè jẹ́ pọ́n máa tẹ̀lé òun lọ ó dẹ̀ tẹ̀lé mi wálé ó dẹ̀ kó lé lọ́wọ́. ilé ẹ̀ náà ní kí n dúró kí Doyin wá mú mi lọ síbẹ̀ pé tí ò bá approve gbọ́ wọn gbọ́dọ̀ mú mi lọ lánàá what is shameful what.
má tiẹ̀ ná. tó bá tún bú mi ọjọ́ tó bá bú mi bó ṣe wà yẹn yín ogún ọdún máa ń gbóná kọ́lọ́n dẹ̀ mi wá sí bí mi ìfọwọ́ mi nà gan máa sanwó fáwọn èèyàn máa bá mi nà wọ́n lè nà mo lè ní kí wọ́n bá mi nà pa bó ṣe wà yẹn Ọlọ́run dáríjì mi mọ́mí ẹ má bínú nǹkan tọ́mọ yẹn ṣe ẹ máa gbọ́ ọmọ yẹn ló bá àbọ̀ ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀ títí ẹ̀gbọ́n ẹ̀ fi kú ní àárọ̀ ọjọ́ yẹn ọmọ olórí burúkú tí wọ́n ń pè ní Doyin tó bá ṣe ìkà tán kó wá sọ fún mi ṣé ọ̀rọ̀ tí mo sọ lójú bàbá ẹ̀ lánàá nígbà yẹn báyìí àwọn pásọ̀ kan máa gbá Délé ni wọ́n ní Délé Doyin ti wọ ẹgbẹ́ àjẹ́ o ẹ lọ bèrè wọ́n fi Doyin yẹn da gbogbo fámìlì wọn láàmú tó jẹ́ wípé bàbá Délé máa sọ fún mi pé kí n má jẹ́ kí Délé wá sí Doyin wá sínú ilé òun Doyin pè mí ní ọjọ́ kan ó ní princess mo ní yes ó ní kí n fi ẹ̀gbọ́n sílẹ̀ àwọn fẹ́ kọ́ lọ́gbọ́n mo ní kí n fi Délé sílẹ̀ fẹ́ kọ́ lọ́gbọ́n ìgbà tí mò ń sọ yìí ọmọ mi sì wà ní kókó ó lóun fẹ́ kọ́ lọ́gbọ́n kí ló ṣe fún ẹni tó lóun fẹ́ kọ́ lọ́gbọ́n yìí ó ló ń sanwó school ẹ o òun ló ń bọ́ gbogbo wọn o at that time the father is not working the mother is not working ó lóun fẹ́ kọ́ iṣẹ́ ìyá Délé ní ìrí wọn kí ló kàn mí pẹ̀lú wọn eléyìí kàn sí láìkí Délé nígbà tó wà láyé ni bàbá yẹn sì láìkí Délé you understand ìyá Délé ó fi ìkórìíra wọn fún Délé gan so ti yẹn Yẹmí yẹn ló lóun láìkí pọ̀ mọ́ òun ni wọ́n dẹ̀ dálé ara wọn rú èmi kọ́ mo dàrú kò sí problem yẹn èmi kọ́ mo kọ́ sí ẹ̀ wọ́n ti jà nínú wọ́n ti wà nínú problem wọn tán ti ń jà bí àjà òkú gan ni kó tó di pé mo mọ̀ wọ́n but ẹ̀yin ẹ má dẹ̀ bá má delete number wọn torí pé mo rántí ń jọ yẹn tí wọ́n ju kọ́kọ́rọ́ mọ́tò fún mi tẹ́yìn náà ń support wọn gbùlà tẹ́yìn gbé support wọn gbùlà tó ń ṣépè fún mi ṣá èpè ńláńláńláńlá mọ́mì bàbá yẹn kọ́lọ́run dárí jẹ̀yìn náà ó gbé ṣe wá delete number ẹ̀ ń sin ìgbà tí mo tó ju kọ́kọ́rọ́ mọ́tò ń jọ yẹn kò sọ pé bàbá ló kò sọ pé òun ló ń ju kọ́kọ́rọ́ mọ́tò fún mi pé òun ò fẹ́ mọ́tò mi kí n máa gbé mọ́tò lọ ìgbà tí mo wá gbé kọ́kọ́rọ́ mọ́tò sáré ló pè yín pé ẹ̀yìn kìíní kan mo ti wá gba mọ́tò lọ́wọ́ mi gba mọ́tò lọ́wọ́ wọn later nísìn wọ́n ní kó mo máa bọ́mọ kó máa bá bàbá ẹ̀ sọ̀kú tó ó ní no tó bá anytime tó bá ti fẹ́ bá bàbá ẹ̀ sọ̀kú gbé wá síbẹ̀ yẹn what a life kéèyàn máa bọ́mọ ìṣòrogún admit tí ìrírú ẹ̀ rí kò ṣe pé bóyá ẹ mọ̀ mí pé bóyá ṣe lẹ rí mi pé ṣe mo tọrọ jẹ èmi mo fún wọn now when they take me for granted when people taking me for granted it gets me mad ṣé Ìdòyìn ò jẹ owó mi rí ni àbó ṣì èrè ni wọ́n máa rí mi fín ẹni tó bá rí mi fín tí bá even Ṣọlá ọmọ mi bó ṣe wà yẹn anyway má jẹ́ ń chat ẹ̀ sọ̀rọ̀ ọmọ òṣì kankan tó bá rí mi fín bẹ́ẹ̀mi àti yín ṣe jà tó ṣé mi ò ń bá yín sọ̀rọ̀ ṣé mi ò mọ́mì èmi ò advice ọmọ kọ̀ọ̀kan tó bá ti ń ṣe wọ̀nàwọ̀nà torí pé charity begins at home kọ́ ọmọ rẹ kó ba lè fún ẹ ní ìsinmi ni bí ọmọ mi ṣe go through a lot of things wa Adébùkọ́lá Sarah tó lùwà ní mi Jésù tó fún mi ẹ rí i pé kó rude sí yàn kó rude even àwọn tí ò tó nínú òtẹ́ ẹ̀ta wàyí àwọn tí ò tó jẹ́ ẹgbẹ́ ẹ̀gàn tó jọ judge mate tó bá fẹ́ kí wọ́n bá wọn máa bẹ́ẹ̀ kí ṣe kó jọ dé náà bí mo ṣe train ẹ̀ ní èyí ò gbọ́dọ̀ encourage ọmọ kó kàn bí lípò bóyá lẹ́nu kan torí ọmọdé tó búrò kòwò tó wẹ̀yìn wo ni ọjọ́ kọ̀ọ̀kan lolúwéré ń pààyàn àwọn ìka máa ń pẹ́ láyé ọmọ tó ń pè ní Doyin yìí ó bá ẹ̀gbọ́n ìsọ̀rọ̀ títí ẹ̀mí fi jábọ́ lẹ́nu ẹ̀ ni. ta ló sọ fún ẹ ẹ̀ẹ́dẹ̀ síbẹ̀. mi ò sí bẹ̀ fúnra rẹ̀ náà ló fẹnu ẹ̀ sọ bàbá náà sọ ìyàwó bàbá náà sọ mo ti ń tàbí wọn ni ní ọjọ́ on the 1st ṣe mọ̀ pé on the 1st tó máa kú yẹn ọjọ́ ọdún on the 1st of 2021 tó kú yẹn nígbà tó dé lóru nígbà tó parí ní nevigi tó ṣe tán ní church òun ló lead the prayer òun ló ní crossover yẹn night yẹn òun ló lead everything nígbà tó dé sílé ó kí bàbá happy new year ó kí everybody ó pe gbogbo wọn lórí live ìgbà tílẹ̀ tún mọ́ ó tún pè wọ́n ìgbà tí bàbá ń pa ẹran torí hours South Africa àti Nigeria is just 1 hour nígbà tí bàbá àti tígbà tó tún ṣe tán tó ń pa ẹran lọ́jọ́ yẹn ó tún pè wọ́n so Doyin náà wọ́n dẹ̀ ní wọ́n pè wọ́n so láàárọ̀ on the 1st èmi ti mọ̀ pé on the 1st tó máa fẹ́ sanwó fáwọn client ẹ̀ àtàwọn tó bá fẹ́ sanwó fún bóyá àwọn èèyàn tó bá fẹ́ fún lówó on the 1st yẹn ló máa sanwó wọ́n dẹ̀ ti mọ̀ pé wọ́n ti sanwó fún náà ní láti South Africa government máa ti sanwó sí account àwọn èèyàn tó fẹ́ sanwó fún wọ́n ti sanwó fún so ọmọọṣẹ́ ẹ̀ tó wá gbé yìí lára ọmọọṣẹ́ ẹ̀ yẹn torí Doyin ti sákò lé ọkọ kò nílé ọkọ gbé ọdún méjì péré ló lò àwa try a lo 12 years bí ìyá ẹ̀ àti bàbá ẹ̀ ṣe bú mọ́ mi tó
òun ò lè dúró fún ọdún 3 ọdún 5 ó sálé ọkọ so ti yín ó wá ń gbé ó ti dílé moṣú ó wá ń fi ẹ̀gbọ́n ẹ̀ ló wá àgàkà mọ́ ẹ̀gbọ́n ẹ̀ bẹ́ẹ̀gbọ́n ẹ̀ ṣe sọ́ngbà yìí náà tí bàbá ẹ̀ máa ń sọ pé èmi mo bí yín tí bàbá ẹ̀ máa sọ jẹ̀bú pé ṣe bẹ́ẹ̀ mi mo bí yín yàrá pọ̀ nínú ilé mi ẹ máa bọ̀ kí ló tẹ́ máa ń tẹ̀lé ẹ̀gbọ́n yín káàkiri ẹ jẹ́ kó ní láìfù ẹ̀ dóyìn yìí wọ́n máa láwọn lọ sílé ẹ̀gbọ́n wọn bàbá wọn ṣebí ilé bàbá wọn náà wà ń sìn ṣebí ilé bàbá wọn náà dẹ̀ lọ ń sìn wọ́n máa tẹ̀lé dóyìn wọ́n máa tẹ̀lé délé kiri ni èrò pọ̀ nínú ilé gbogbo wọn rọ́ ti délé mo lọ rẹ̀ sí ilé ìlọ̀dọ̀ mi ní délé wá a tún kúrò ní estate a tún wá sí ilé ìyá Ahmed ibi tá a wà yẹn wọ́n ní kí ló dé iṣẹ́ dandan ní yàrá pọ̀ ní other places torí pé mi ò mọ nǹkan yóò dẹ̀ ti yẹn dẹ̀ ń sìn ìgbà tó wá kú tó ń sìn wọ́n lọ gbé sínú gbé anyway bí mo ṣe ń sọ lọ délé ní àárọ̀ ọjọ́ yẹn òun àti Doyin ló wá close jù ńgbà tó yá Doyin ló pè títí ló fi pè é pa àpèpá mi Doyin ló pè títí gbogbo àti bá ti ń gbé fóònù tó wọ́n bá ń sọ bẹ́ẹ̀ náà wọ́n máa pọ̀fọ̀ tó wọn ò ní mọ̀ kò dẹ̀ gbàdúrà dáadáa tó lọ tún ṣe pásítọ̀ kò mọ̀ pé pásítọ̀ tó máa gbàdúrà fún wèrè ò ní díjú. kò ní díjú o. Doyin ló pè títí tó fi kú ìgbà tó kú gan ọ̀rẹ́ tó sọ tó máa túfọ̀ fún àwọn fámìlì ẹ̀ ọ̀rẹ́ nǹkan ló kú ní bí ìyàwó bàbá ẹ̀ ṣe sọ ọ̀rẹ́ nǹkan ló kú torí pé ó ti ń fẹ́ lára àwọn kan tó ń bá Délé ṣiṣẹ́ lòṣì ó ti rò pé ó máa gbé lọ síbi ibẹ̀ yẹn ó wá ṣe tán wá parọ́ mọ́ mi nígbà tí mo pè é tí mo wá sọ pé ọjọ́ kan mo pè é mo gba nọ́mbà ẹ̀ mo pè é ló wá ń sọ fún mi pé bó ṣe ṣẹlẹ̀ nìyẹn èmi náà kẹ̀dẹ̀ ṣe mi pé láàárọ̀ ọjọ́ yẹn mo pè é mo bẹ́ẹ̀ ṣe pè mí tán ní ọjọ́ yẹn ṣe mi pé sọ fún mi nígbà yẹn pé tó bá di on the 21 pé àmì tó bá di on the 1st ní Tọ́pẹ́ máa kí mi nígbà yẹn bẹ́ẹ̀ dẹ̀ ṣe pè mí lọ́jọ́ yẹn tí Tọ́pẹ́ kí mi tẹ́ fi ṣe fídíò kọ̀ mo wá wèé òkè o jẹ́ kémi náà lọ jí ọmọ mi o kíní kó lọ pe bàbá ẹ̀ o bóyá ó máa tún gbé kọ́ lọ́jọ́ yẹn o torí kò ń gbé kọ́ Jọlá lọ sórí mídíà wá purọ́ pé àwa la kì í pé ó fẹ́ pọ̀ ọmọ ẹ̀ títí la háìdì fún ọ̀rọ̀ àríbíyé wọ́n á sọ di bímọ wa lọ́wọ́ mo dẹ̀ lọ pé ó sì gbé kọ́ yẹn tó ṣe ẹ̀ ló wọ́n ṣe rí pé ọmọ ẹ̀ ní because wọ́n bìlí pé wọn ò fẹ́ kó sọ àwọn ọ̀rọ̀ kan jáde àwọn àṣírí kan wọ́n handle ẹ̀ níjọ́ yẹn straight away ni wọ́n pa ni lọ́jọ́ yẹn ẹni tó dẹ̀ tó finish ẹ̀ up ọmọ union ni ẹni tó gbéṣẹ́ fún un láàmọ̀ ṣùgbọ́n àwọn ènìyàn Ọlọ́run nìyẹn mo ṣàmọ̀ pé ẹni tó bá ti bímọ sílẹ̀ tó dẹ̀ fẹ́ gbádùn nílé ayé kò ní dóró torí bẹ́ẹ̀ bá ṣe pẹ́ tó láyé ó máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni téèyàn bá ṣe pẹ́ tó láyé ó máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ so ó pè tó fi kú ni ó pè báyìí tó fi kú ni kì í ṣe rọ bàbá mo wá sọ fún ìyàwó bàbá ẹ̀ yẹn torí bàbá ẹ̀ tá a bá béèrè lọ́wọ́ wọn ń ṣe ségesège so people now tell him not to talk not to say anything do you understand so but bàbá ìyàwó bàbá náà sọ little tó mọ̀ ń pa ẹ̀ pé bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn pé láàárọ̀ ọjọ́ yẹn Délé pè ó ti pè ní 12 after 12 tán parí vigil tán kúrò ní church lẹ́yìn ìgbà náà ó pè nígbà tó di 7 ó pè nígbà tó di 8 ó pè títí 9 tán ṣe video call tó sọ pé òun Doyin ló máa sọ pé ẹ̀gbọ́n wà lórí call pé ó tó máa tí wọ́n ní Délé tó ń béèrè pé ẹran tí wọ́n ń pa yẹn ṣé kàn fi tòun ránṣẹ́ ọkàn bẹ́ẹ̀ yẹn kó tó di pé ọmọọṣẹ́ ẹ̀ tó jẹ́ PA tí wọ́n rán wá láti wá gbẹ̀mí ẹ̀ tó wá pè pé kó wá lọ sínú ilé òun kí wọ́n lọ máa gbádùn ṣé téèyàn bá sick ìyàwó ẹ̀ ò ní tẹ̀lé lọ ó wá tẹ̀lé lọ sílé ó tẹ̀lé lọ sílé Doyin fúnra rẹ̀ sọ pé after some minutes ó tó bí 15 minutes wá ní kò ń pè wọ́n padà pé wọn ò wá gbé call mọ́ èmi náà ó ní wọn ò gbé call ó lóun pè títí òun ò gbé call Doyin fúnra rẹ̀ ló kọ́kọ́ sọ fún mi òun fúnra rẹ̀ ló pè báyìí ṣe mọ̀ pé mo record ẹ̀ sílẹ̀ kì í ṣe rọ́ ó pè fúnra rẹ̀ báyìí ló sọ fún mi èmi mo pè bọ̀ tó wá ń sọ mo ṣe rí pé fẹ́ máa sọ̀rọ̀ story Délé yẹn mo wá pè mo wá bẹ̀rẹ̀ sí record ẹ̀ and èmi náà kẹ̀dẹ̀ rèé kó tó di pé give up ní ọjọ́ èmi náà ní pé torí pé bẹ́ẹ̀ ṣe pè mí yẹ̀ mo ní òkè jẹ́ kémi náà pé Délé o àmì kíni náà sọ fọ́mọ ẹ̀ kó pé èmi kọ́ máa pè bó ṣe pè you know bí Doyin ṣe sọ fún mi nìyẹn ó nígbà tó tẹ̀ máa tó bí hour some 30 or hour tó wá máa gbé padà ó lóun ti di tó ti bọ́ṣọ Délé lára ẹ̀ ó ti gba fóònù lọ́wọ́ ẹ̀ you know ó dójú ẹ̀ ti sọ ó ti fòkú ẹ̀wọ̀n òun lẹ̀lẹ́ pé ó ti kú ní ẹni tó lọ gbélé tó jóun fúnra rẹ̀ ló wa mọ́tò he drove himself to that place gbọ̀gbà tó débẹ̀ wọ́n ló fún ní àgbo mu wọ́n ló fún ní nǹkan kan mu so àgbo ní tó máa pè lágbo yẹn yes wọ́n ní ọ̀rẹ́ PA yẹn ṣẹ́rí PA yẹn òun náà ló fún mu bó ṣe gbé kúrò nínú ilé ó gbé Délé kúrò nínú ilé ẹ̀ ìyàwó Délé wà nínú ilé ẹ̀ bọ̀ ó wà nínú ilé kò tẹ̀lé wọn lọ
ó lò máa gba wa mọ́tò délé lòun ò gbà kó wa mọ́tò òun kó máa drive around ó dẹ̀ wa mọ́tò ó délé bọ̀bọ́ yẹn wọ́n dẹ̀ lọ fún ní àgbo kó mu àgbo tó àmọ́ ìgbà tó dé Doyin wá bẹ̀rẹ̀ sí ń ṣe kúbẹ́kúbẹ́ tó yẹ kó carry everybody along kó má bàa ṣe autopsy ó mọ wá bèèrè lọ́wọ́ ẹ̀. Doyin wà lọ́dọ̀ wọn South Africa. Kò wà lọ́dọ̀ wọn lórí fóònù náà ló monitoring spirit ni. Irọ́ ó máa ń pe Délé báyìí every second ni so òun àti bọ̀bọ̀ tó tún pa Délé yẹn náà wọ́n close gan. So bóyá yẹn máa ti àtàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ Délé ṣe mọ̀ pé kò lọ́kọ mọ́ so ó lè máa wò pé bóyá kan nínú àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n àbí àwọn lára àwọn tó bá ẹ̀gbọ́n ṣiṣẹ́ wọ́n máa fẹ́ òun. So it was nígbà tó dẹ̀ wọ́n ló fún ní àgbo nígbà tó débẹ̀ yẹn so wọ́n dẹ̀ fún lágbo ó possible kó jẹ́ pé àgbo tó ń pè fún lágbo yẹn kó jẹ́ poison ni wọ́n gbé fún. So bó dẹ̀ ṣe gbé fún tó dẹ̀ mú tán kò ju some minutes náà ni òun fúnra rẹ̀ wá sọ fún mi òun fúnra rẹ̀ sọ fún mi ó ní òun wá pè wọ́n ó ní àtẹ́wọ́lógún yẹn ó ní kò gbé call mọ́ toilet àtẹ́wọ́lógún ó ní kò gbé call mọ́ ó nígbà tó máa gbé call ló ti bọ́ aṣọ ẹ̀ síwòwò ló ti bọ́ Délé síwòwò ó ló ti gba aṣọ ọrùn ẹ̀ òun ló tún sọ fún mi nígbà yẹn pé ó tún bọ́ aṣọ ara ẹ̀ sódà táwọn bá fẹ́ lọ ró òkú ẹ̀ bó ṣe sọ fún mi ni mo sọ yìí o kò ní lè mú un wá sọ pé kó tètè gbáṣọ pé kó gbé aṣọ tó bọ́ lọ́rùn ẹ̀ kó tètè dá padà sọ́rùn ẹ̀ pé fóònù náà kó dẹ̀ dá padà sí lọ́wọ́ so torí ńgbà tí Délé tó kú yẹn tán ti pa yẹn wọ́n bìrì pé wọ́n máa lè transfer owó tó bá wà lákàntì ẹ̀ so ti yé yín so but Délé ó lo fingerprint ó tún lo ojú ẹ̀ ó lo ojú láti lè open ẹ̀gbà tó ń dẹ̀ ti pojú ẹ̀ dé bóyá fóònù yẹn ò ṣí I don't know up to date ìgbà tó máa wá kó tó dẹ̀ máa gbé òkú Délé dé ṣé Doyin máa kárí àwọn èèyàn along kó kárí èmi náà bí mo ṣe wà yẹn tó rí bí mo ṣe sunkún tó tọmọ mi sunkún online kò ní jọ lójú ṣó ti yẹn mẹ́yẹn tó yẹ kó kárí èèyàn along ó wá dúró kókókókókó láti jẹ́ bí ẹni tó jẹ́ pé ó ṣe bí ojúbọ̀ ti kà ní inú jìnnà ju ọ̀run lọ mo bèrè lọ́wọ́ ẹ̀jọ́ pé nígbà tí wọ́n wá gbòkú ẹ̀ dé gbogbo nǹkan tó rí tó ṣẹlẹ̀ ìwọ ò ṣe jẹ́ kó ṣe autopsy ó lóun ò fẹ́ kí wọ́n máa gé òkú ẹ̀gbọ́n òun wẹ́wẹ́wẹ́wẹ́ ni òun ó mọ̀ nípa autopsy o because doctor ló fẹ́ ṣe medicine ló fẹ́ ṣe tẹ́lẹ̀ kó tó change sí kí lorúkọ program tó ṣe yìí tó wá lọ ń ṣiṣẹ́ ní lab torí ìgbà tó kọ́kọ́ jáde kúrò ní Ẹ̀pẹ́ ńgbà yẹn tó lóun fẹ́ lọ ṣe IT Ẹ̀pẹ́ tó kọ́kọ́ jáde kúrò lóṣù Ẹ̀pẹ́ General Hospital ló ti lọ ṣe IT ní lab ló ti lọ ṣe so she knows much about autopsy she know they are going to detect a lot of things but òun ló ń gba wájú tó ń gba ẹ̀yìn òun ló dúró kókókókó ọjọ́ tí mo wá ń bá sọ̀rọ̀ yẹn ló wá ní ìyàwó ẹ̀gbọ́n tóun rẹ̀ tóun recognize òun náà ni Mary o Mary ọmọ tí South Africa ti Délé ń fẹ́ tó kú sí lọ́wọ́ ìyẹn sì ó ti mo wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó tẹ̀ ti wá kí bàbá kí ló tó tẹ̀lé òkú wálé ńgbà yẹn ó ló sọ pé òun máa wálé ní June nígbà tí mo bá sọ bàbá 2 years ago ló máa wálé ní June bóyìn bọ̀ ní Lagos ní ó ń bọ̀ Nàìjíríà bóyá ó dẹ̀ tẹ̀ ti wá Nàìjíríà tí ò sọ fún bàbá ẹ̀ torí there was a time náà tí Délé máa ń wá sí Nàìjíríà tó máa dọ́dọ̀ àbúrò bàbá ẹ̀ kan tí ò ní délé bàbá ẹ̀ you don't know what these people are doing they will be the one to be talking èmi gan kò yẹ kí n fún wọn lẹ́nìtì wọ́n máa sọ fún wọn ó ní àbúrò bàbá ẹ̀ kan tó máa sọ fún mi gbogbo àwọn fámìlì bàbá Délé wọ́n ní wíṣáàdì ní ṣọ́ọ̀ṣì tán dálẹ̀ ní Lẹ́kí ńgbà yẹn bàbá ni olórí ìjọ bàbá kà ní bàbá ìṣe wizard bàbá ìṣe kìíní kan gbogbo wọn máa sọ̀rọ̀ ara wọn bẹ́ẹ̀ yẹn àná ọ̀rọ̀ tó máa sọ lẹ́yìn èèyàn tó ní lè sọ lójú ẹ̀ ò ní lè sọ kò sọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn yín sí tí mi lè sọ lójú yín màá ní nǹkan tí mo rí màá ní mọ́mì yes nǹkan tí mo rí báyìí nǹkan tẹ́ ṣe kò dá o that is nǹkan tó máa ń pè ní èèyàn olódodo nìyẹn but people will be talking something differently behind you and they will say another thing when they see your face mi ò kí ń ṣe ẹni tó máa ń play game so mo sọ mo ní kí ló dé tó jẹ́ kí wọ́n ṣe autopsy ó lóun ò fẹ́ kí wọ́n gé òkú ẹ̀ sí wẹ́wẹ́ ni o òun ò fẹ́ jẹ́ kí wọ́n ṣe kíní kan do you understand so gbogbo nǹkan tí Délé ní síbẹ̀ yẹn ṣẹ́ẹ̀rì yóò ní máa fún lówó ṣé kó ó lè máa fún lówó náà bọ̀ lédi yàn wá sí Nàìjíríà kó dẹ̀ bímọ fún o Doyin olóbùkú eléyìí kíkà ọmọ wèrè olóòṣì tó jábọ́ sí kọ́tà níjọ́sí tí gbogbo eyín ká lẹ́nu ẹ̀ ẹgbọ́n kò béèrè Adébùkọ́lá ní kó sọ pé ẹ̀gbọ́n òun rèé òkè tí ìwọ ò bá fẹ́ràn ìyàwó ẹ̀ mí ní kó fẹ́ràn mi wíìsì kí ló fẹ́ ọ̀fà mi
she got nothing to offer me. Tí ó bá sọ wípé kò béèrè Adébùkọ́lá rí pé báwo ni o tó bá love me, when you love me you love my dog. Tó bá love Délé kò ní béèrè pé Délé ọmọ ènìyàn o Délé ò ní ọmọ mi yàtọ̀ sí Adébùkọ́lá yàtọ̀ ọmọ kan tí ẹnìkan ti bí fún lẹ́pẹ́ ńgbà yẹn. And both of ọmọ yẹn náà ó dá mi lójú wọn sọ̀rọ̀ ọmọ yẹn wọn ní sọ pé wá wọn sọ pé o Délé Sarah ṣó máa meet ẹ̀gbọ́n ẹ̀ kan. Wọn ní sọ everybody everything they can get from you they want to personalize it and eat it alone. Even tí wọ́n bá qualify fún this is what all of them are doing. Ó ní mo ṣe ń sọ pé tó bá bí Tóyìn re tó bá rí mi lójú títì kó wọ uniform kankan máa respect uniform tó bá jẹ́ ti Nàìjíríà máa respect kó bọ́ uniform ẹ̀ máa nà bàjẹ́ tó bá bú mi you abuse me. Tí n bá gbé lọ sọ́dọ̀ ọlọ́pàá mo kàn máa tí n bá gbé lọ sọ́dọ̀ ọlọ́pàá bí tí n bá gbé sọ́wọ́ àwọn èèyàn kan mo kàn waste time ni I will teach you the lesson tí àwọn daddy àti mommy ẹ̀ tó gbà tí wọ́n lẹ́nu tó sọ pé o ní èmìrì àbó ní àjẹ́ kan má sọ fún ẹ pé ìbọn lọkọ àjẹ́ tí àjẹ́ bá rí ìbọn àbẹ́mẹ̀rẹ̀ kan bá rí ìbọn àbólógùn kan bá rí ìbọn AK-47 ó máa sá wọgbó. ìbọn kẹ̀. mi mọ ibi wọ́n ní kí wọ́n gbọ́dọ̀ gbàṣẹ lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ yẹn kí Adébùkọ́lá ọmọ tó ti over 20 years when somebody is over 18 he has only right láti ṣe nǹkan tó wù lórí nǹkan tó jẹ́ ti tèmi o. Tí Tóyìn máa sọ wípé I don't know bí àwọn Nigerians ṣe máa ń ṣe nǹkan ní nǹkan tó jẹ́ ti tèmi tọ́mọ ẹ̀ wà ń bẹ̀ tí Tóyìn ò mọ ilẹ̀ yẹn tó jẹ́ pé bàbá ganjọ́ ta gbé bàbá lọ bàbá yarí báyìí ni tó dẹ̀ pé Délé go sọ pé kí n má sọ fún bàbá ǹjẹ́ mo ní I can't do anything. Délé believe in my mom ó ní mo sọ fún yín lónìí Délé yẹn the father of my baby believe so much in my mom. Èmi kẹ̀dẹ̀rẹ́ mi lè tàn yín jẹ mọ́mì I love my mommy as a mommy but èmi believe nínú tiwọn because ilé ẹ̀kọ́ wọn nílé ẹ̀kọ́ ni wípé orò ní àná kò gbúdọ̀ ṣe rí fín a dẹ̀ believe pé tá bá ti respect wọn tá dẹ̀ finú wọn tá dẹ̀ pọ́n wọn lé they will love us but kò sí bó ṣe máa ṣe bó bá dọ̀bálẹ̀ fẹ́ abínú ẹni kò ní kó má rojú ẹ lẹ́yìn. Délé ló sọ fún mi jẹ́ ó ní kí n má sọ fún ó ní ká sọ fún mọ́mì nìkan ká má jẹ́ kí dáàdì mọ̀ torí dáàdì la kọ́kọ́ sẹ́ndì owó sí kó bá wàrà lẹ̀ ṣe ni bàbá sọ pé ilẹ̀ tó lọ rà ṣe ló sọ pé ká kọ́kọ́ kọ fóun òun fẹ́ lọ ṣe campaign òun fẹ́ contest fẹ́ election kan ní election tẹ̀ ṣe títí tí wọ́n fi bà gbogbo ayé yín jẹ́ tó jẹ́ pé àwọn tó le jù yín lọ àwọn politicians they deal with wọ́n máa ń ṣera wọn léṣe gan ni tó bá ti lọ step into the toes of the àwọn tó jù wọ́n lọ ó lè má ṣe wọn gan tán kàn wé pé afẹ́rẹ́dẹ̀ ilé useless ni because ó dẹ̀ pé ó bìlì pé òun fẹ́ owó ó mọ̀ too much wọ́n kò render useless àwọn mafia yẹn wọ́n render àwọn useless wọ́n fìyà jẹ mi for fun ẹ wá ń pa irọ́ ọmọ mi tí mi ò mọ́wọ́ tí mi mẹ́sẹ̀ ọwọ́ ẹni tó kú sí kára South Africa ẹ sọ pé òun ló pa wọ́n kọ́ sórí mi Google ni wọ́n gbé káàkiri Auto Bola kí baby father mi lè pààyàn mi ìpààyàn rí mi ò ń pààyàn wọ́n gbé sórí media títí dọ̀là wà lórí Google wọ́n sọ Doyin náà dẹ̀ wà nínú àwọn tó wà lórí social media yẹn tó máa ṣorí burúkú tó máa ṣòṣì simply because I don't know ẹ̀mí èṣù nínú wọn mi ò mọ nǹkan tó ń tọ́síkéètì wọn nínú wọn mi mọ nǹkan tó ń dà wọn dẹ́rù bà wọn nínú mi kí n ṣe burúkú rere fún wọn wọ́n á sọ pé burúkú ni mo ṣe ẹni tó ṣe burúkú náà máa pè léyàn rere I don't understand ó ní mo ṣe ń sọ tó bá tún tó ṣe tí ìyàwó yẹn ẹnikẹ́ni tí n bá ti ṣe ní torí ọjọ́ tèmi gan ọjọ́ tí mo dọ́dọ̀ yín $50 péré mo fún yín yàtọ̀ sí oògùn àwọn oògùn tí mo rà wá fún yín ó ju $50 lọ yàtọ̀ sí oògùn tí mo rà wá fún yín $50 péré mo fún yín yes oògùn tí mo rà wá fún yín yẹn Shoprite ní receipt ẹ̀ ń bì by is about 60,000 èyí tí mo tún wà rà láti South Africa mo gbé fún yín gbogbo ẹ̀ is more than 100,000 but ẹgbàá náà ẹ ṣe thank you ẹ ṣì ń dúpẹ́ lé lórí owó tí mo ná fún àwọn lánàá bó tẹ̀ jẹ́ 10,000 mo ná fún wọn wọ́n sọ pé thank you o mo fún wọn $50 wọ́n sọ pé ẹwọ́ yẹn gan wọn ò rí ṣẹ́délé sẹ́ẹ̀dì South Africa rand sí fún wọn rí mo sẹ́ẹ̀dì odidi Canada dollar ṣé wọ́n mọ ìyà tí mo jẹ́ kí tó wọ́n mọ iye plane tí mo wọ̀ kó tó di hours tí mo spend lórí òfurufú kí n tó dé Canada wọ́n mọ iye ìyà tí mo ti jẹ àtẹkùn tí mo ti rí kí n tiẹ̀ tó gba ìwé kí n tó tún lè wá travel wá sí Nàìjíríà kí n tó gba $10 lásán tó bá fún ẹ tán fún ẹ tip $10 ní Canada wọ́n máa ṣe thank you ni wọ́n gbà wọ́n láwọn ò tiẹ̀ mọ̀ wọ́n ti ṣìtẹ̀ wọ́n lọ ṣe sí $40 èló lẹ ṣẹ́ ti yín gan sí. 50,000. Wọ́n tún ṣìtẹ̀ yín náà but no problem ṣáà yín ti da tí wọ́n ní $40 wọ́n ti rí wọn náà wọ́n ti rí wọn bíi bushman àmì bush people wọ́n fún wọn ní ṣé tí wọ́n bá fún wọn wọ́n bá ẹ̀kọ́ fẹ́ ṣe owó ẹ̀ lè bè lọ́wọ́ ẹni tó fún yín pé èló la máa fi ṣe o but 40,000 ó ti jọ wọ́n lójú náà bàbá mo bè lọ bàbá mo níta ló gbé owó bàbá lòun tẹ̀mẹ́ tó mu ìyàwó wọn ti mu ṣé ìyàwó yẹn tó máa mu tó máa jẹ èrè gbogbo bẹ̀rẹ̀ sìn ṣé kò yẹ kó wá sọ fún bàbá pé ṣé kó wá sọ fún ìyá Sarah ẹ ṣé o
wá sọ pé ọkọ òun ọmọ mi ò ń ṣọkọ òun anyway ó ti eyín mẹ́yẹn kò yẹ kó sọ pé mọ́mí Sarah ṣe ò ṣé Sarah ti ń ṣiṣẹ́ tá a bá pe student although student in Canada is like àwọn tó ṣiṣẹ́ Chevron Nigeria tó ṣiṣẹ́ Mobi but at the same time gan kò yẹ kó disrespect me by not saying thank you because tí ọmọ mi gan bá ń lọ bẹ̀rẹ̀ tí bá sọ pé tọmọ mi bá lòun ò lọ kò lọ náà ló sọ yẹn but mo sọ fún wọn Tolu let's go ọjọ́ tí mo kọ́kọ́ ní kó lọ ó ní daddy you remember when I called daddy grandpa he refused to talk to me nicely only so what am I going there to do money don't worry money is your father but future purpose not because of today they are bad people but let's wait very whatever káwa lè clear orúkọ títí wa so that ká lè júwe ká kéré gbé wọn lè fi ibi tó máa focus sí lọ́rùn ara wọn I do that I follow my daughter it's not because ṣé ilé wọn ló dáa jù ní ilé wọn kọ́ ló dáa jù tí màá máa sọ pé mo fẹ́ tí máa fẹ́ lọ léèyàn lẹ́pẹ́ mo mọ bí tí mo lè lọ but mi lọ sẹ́lẹ̀ anybody mi ò sọ pé anybody help mi àbí kó accommodate mi inú ilé hotel mo wà látọjọ́ tí mo ti wá kò dẹ̀ anybody tó fún mi ní time owó mi ni mo ṣì ń ná so kò dẹ̀ anybody tó dẹ̀ ready láti fún yàn so ní dájọ́ oróyàn wa máa pèèyàn lárùngún what a nonsense mo ra oúnjẹ fún wọn níjọ́ yẹn mo gbé lọ fún wọn bẹ́ẹ̀ wọ́n rò pé right wọn ni lọ́mọ tí mo gbé gbà tí mo gbé mọ́tò fún wọn wọn kí mi tí gbàgbà tọ́jọ́ tí fóònù kọ́kọ́ dé mo ra fóònù fún grandpa àti màmá mi ì ra fóònù fún yín náà fúnra yín lè ra fóònù fúnra yín nígbà tí fóònù ṣe dínà lẹ́sẹ̀kẹsẹ̀ girlfriend délé ni dáàdì búkì ni grandpa pè girlfriend délé ni grandpa pè ló ń sọ Ìjẹ̀bú fún yẹn pé máa wò ń tẹ̀ ìyẹn ń rojọ́ mi fóònù ń leak out lójú wọn kòrókòrò mo jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn and daddy was telling the person máa wò ń tẹ̀ ìyẹn mi pé abita máa dì pẹ̀lú wọn dé máa wò ń tẹ̀ ló sọ lórí fóònù tí mo rà fún wọn ogun tó ń gbé tìmí tí wọn ó le gan tí Ìyá Délé náà le Ìyá Délé máa ṣe é máa kí ẹ àwọn á ṣe é tán bá jóúnjẹ tán wá tó mọ́ ẹ lójú ní pé kí ló ṣe fún wọn that's bàbá mi ìmọ̀ tó dájú nú méjèèjì ṣé ajẹnifẹ́ni ni mo ló máa dájú ní àbí ajẹni bá tèèyàn jẹ lójú ẹ̀ kòrókòrò wọ́n sọ both of them tán bá ń sọ sí pé Délé kú ṣé Yẹmí yẹn náà ńkọ́ ṣé ìyàwó ẹ̀ ṣé èmi tún ni ìyàwó ẹ̀ all these people should learn how to be wọ́n kò lé gbogbo èèyàn sá tó bá dẹ̀ ti bá yé gbogbo ara wọn jẹ́ wọ́n tún máa bá yé àwọn èèyàn tó bá tún èèyàn tó fẹ́ súnmọ́ ẹ wọ́n fẹ́ nu lé gbogbo wọn dànù àwọn ni bad person wọ́n máa sọ fún don't go to that lady she's bad kọ́kọ́ kan sọ̀rọ̀ colour badness tí mo bad they should tell me the colour of my badness irú bí tí mo bad sí I will change I learn because the lesson ní ayé tàwa is a lesson the more you live the more you learn I learn I'm ready to learn every day they should just tell me the colour of my wickedness and my badness tí wọ́n máa ń sọ káàkiri ó mọ̀ nípa ẹ kó sọ fún mi pé òun ò mọ̀ nípa ẹ wọ́n fún lágbo more these things gbogbo nǹkan tí Délé níbẹ̀ yẹn ó ní life insurance now ẹni tí ò bímọ fún tí ò ṣèyàwó fún everything ló ń gbà ilẹ̀ tèmi tí mo kó dọ́là tí mo rà ní ọjọ́ náà lọ dọ́là la fún máa yẹn ní ọjọ́ náà lọ́hùn máa tó ta ilẹ̀ yẹn ó wá ṣe tán wá ní máa gbàṣẹ lọ́wọ́ ẹ̀ kó tó di pé mo lọ bẹ̀ ni èyí tí mo kó tí mo send owó láti account mi lọ́jọ́ bí mo ṣe send owó sí yín láti UBA yẹn bẹ́ẹ̀ náà ni mo send owó sí dádì láti bẹ̀ Délé ò ní account nígbà yẹn account mi náà ti send owó mo ní kó ralẹ̀ síbẹ̀ yẹn ẹ ralẹ̀ fún síwa fún ọ̀nà Lẹ́kì o dádì lọ ralẹ̀ sí ibi tí ó ti fẹ́ ṣe election gangan ilẹ̀ yẹn nísìnyí wọn ni wọ́n gbà nobody can query him tó bá bẹ̀rẹ̀ sí wọn ló fẹ́ jogún ni ní nǹkan tèmi rà ní nǹkan tí mo fowó mi ṣe tí mo fogún mi ṣe ó mo ṣe bèè lọ́wọ́ wọn látọjọ́ tí mo dẹ̀ ti kúrò mẹ́ṣẹ́ Délé sọ pé kán bá ra àkọ́kan sí Nàìjíríà wọ́n máa purọ́ Délé ló ṣe kinní kan tí bá tẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ Délé tó bá ṣe dáadáa ó gùdù nìyẹn a jẹ́ pé star mi I'm a good go getter not a gold digger àtọjọ́ tẹ́nìkan ti wà lẹ́gbẹ̀ẹ́ tí ò ṣe dáadáa ìyẹn ló máa dùn mọ́ wọn nínú ìgbà tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ tí ò ṣe dáadáa tí kò dẹ̀ wà òkè tó tún kú sí lọ́wọ́ wọn ò rí bí ẹ̀ṣẹ̀ èèyàn fẹ́ ọkọ kò fẹ́ fún ọdún 5 ó dẹ̀ kú sí lọ́wọ́ kò dẹ̀ sọ pé ó ti ń sìkì fún ọjọ́ 3 o kan sọ pé ó kèé ṣe ló sìkì láti bí jẹta o tó wá kú o sọ́dínlẹ̀ láàárọ̀ ọjọ́ ó ṣe gbàdúrà ṣe tán wọ́n dẹ̀ pamọ́ ẹ lọ́wọ́ gbogbo yẹn dẹ̀ pọ̀wọ́pọ̀ ẹ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ inú yín dẹ̀ ni máa dùn sọ́wọ́ ẹni tó kú sí yẹn ẹni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀lẹ̀ máa purọ́ mọ́ simply because you hate me they don't actually hate me they just want to be like me wọ́n fẹ́ dàbí èmi wọn lè dàbí èmi if you are not Bola you cannot be like Bola if you are not Sade you cannot be like Sade yes if you are not Mama Oluremi you cannot be like Mommy Oluremi if you are not Oluwaseyi me you cannot be like Oluwaseyi me because Ọlọ́run kan mọ̀mọ́ ìyàwó sọ́tọ̀ ni a ti gbàdúrà kọjá ọjọ́ ibi ṣíwájú ọjọ́ ibi ni ibi wọn tó bá rò pé wọ́n tún fẹ́ gbé wá they will carry it with their head
because I'm not ready to shut up my mouth again, and I'm not ready to be kneeling down for those people who want to fẹ́ kí n kúnlẹ̀ kí n má dìde. Mi ò fẹ́. Ó ní mo ṣe sọ tán bá bire kó tó wá bú mi kòrókòrò to my face. Má jẹ́ ẹ̀gò wọ́n rí. Mọ́ daddy tó ń ṣe ìrànràn lẹ́sẹ̀kẹsẹ̀ daddy gan máa láhùn. They don't see craze. Torí ẹlòmíì tó bá ti lóò fẹ́ ṣèkà wọn ni wọ́n máa jẹ́wọ́ ni. Wọ́n kàn máa béèrè fún ìwọ láti jẹ. Kí lọ́mọ mi ṣe fún wọn? Ṣọ́mọ yẹn ò sunkún tó. Ṣọ́mọ yẹn ò kó ṣọ́mọ yẹn ò tí ì jẹ̀yà lójú wọn tó. Kéèyàn jókòó kó máa fìyà jọmọ lọ́mọ. Ọmọ mi ò lè gbàgbé. Kó jẹ́ pé wọ́n wà good condition kó tó tẹ̀dó gbókú. Wọ́n jẹ́ kó bá sọ̀rọ̀ á sọ̀rọ̀ kan mú. Gbogbo wọn ló gba position ọmọ mi láti máa heart as a position as is a bí pé ọmọ lòun jẹ́ sí délé kò jẹ́ kó bá ọmọ ẹ̀ sọ̀rọ̀. Wọ́n jẹ́ wà responsible. Wọ́n jẹ́ kó lọ ṣòṣì olórí burúkú. Wọ́n tún wá ṣe tán wọ́n máa bú mi. Wọ́n máa torture ọmọ mi. You torture my daughter. I report you to God to destroy you for me. Enough is enough of the bullshit. They torture my daughter enough. I don't torture people's children. I love people's children, but me, they might torture ọmọ èèyàn kó máa bá ọmọ tèmi lẹ́rù kó dẹ̀ máa dá ọmọ mi láàmú. It's a taboo. If anybody disturb my daughter again, the Holy Ghost thunder will strike them. God will destroy all of them. Me destroy ayé èèyàn. Téèyàn bá wáyé orí ogun jà ni. Wọ́n ní kí a máa béèrè lọ́wọ́ Dóyin kó tó di pé mo lọ ilẹ̀ tèmi o mo ṣe béèrè lọ́wọ́ yín pé that time 1.2 is owó tí $100 nígbà tá à ń ṣe owó yẹn náà owó tí $100 is me nísìnyí náà bá kó $12,000 dání àbí $11,000 dání ẹ̀mọ́yé tó jẹ́ ni wọ́n máa ṣe kíní yẹn wọ́n máa bọ́ bá gbé nǹkan tó dáadáa ni wọ́n gbogbo ẹ̀ wọ́n fẹ́ bàjẹ́ wọ́n máa fi yẹn ṣakọ́ wọ́n máa ní ìjọba Nàìjíríà le they are worse than Nigerian government tó bá le kó ti rí Nigerian government burú tó these people are worse than Nigerian government. bọ́mọ mi bó ṣe tún gbé kọ́ ìyàwó bàbá yẹn tó bá jẹ́ kó rìn mí gbóná mo lè lọ gbé ráìsì yẹn máa lọ gbé fún àwọn àbókí máa lọ ṣe máa lọ gbé ráìsì yẹn máa lọ ṣe fún máa ra màálù sí máa ní kó bá mi ṣe kó bá mi pín fún àwọn àbókí ni mí bí ṣe wà yìí àbókí ni mí. mi ní pa yín o àbókí ni mí o àbókí ni mí. Yes, àbókí ni wọ́n máa ń pè mí tí n bá gbé Aláàjì Àlíkò Dangote sílẹ̀ báyìí wọ́n bọ́ máa lejú ni àwọn tí mo gbé sókè nígbà yẹn kí ni wọ́n ṣe fún mi ìgbà tí mo gbé wọn sókè ni wọ́n gbogbo wọn di ogun wọn parọ́ mọ́ mi lọ́dọ̀ òyìnbó báyìí ní tí mi ò ṣe wọn ni mo ṣe àwọn òyìnbó dẹ̀ máa bìlíìfù wọn bóyá tòótọ́ ni wọ́n fi àjẹ́ mi àtọmọ mi fọ́fọ́ mo tún wá dé mo tún ṣó lọ́ọ̀fù sí wọn mo tún lè please wọn má lọ gbé má kọ̀ lọ sí báwọn àbókí ni. má dànwó ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ó bá rí nǹkan kan mi bẹ̀yìn wá gbàdúrà wá fi kọ́lọ́n gbèjà ẹ̀ tọ́lọ́n bá gbèjà èèyàn ó ju pé oníwà lọ jù ṣe gbàdàwó ọlọ́run á gbèjà ẹ̀. inú gbọ́dọ̀ lọ sí délé sílànà ṣé tó bá fẹ́ràn wọ́n máa fi sínú gbọ́bẹ̀ wọ́n máa fi sílẹ̀ wọ̀ ní roko bẹ̀ni wọ́n ní last year 2 years ago wọ́n ní Doyin máa lọ yá ibẹ̀ fáwọn tó máa ń ta ẹran ní ẹgbẹ́ ìwé àwọn wọ́n sọ bẹ́ẹ̀ fún mi wọ́n ló lọ rent ibẹ̀ fún ẹnìkan ló sọ pé wọ́n ó kó ẹran síbẹ̀ wọ́n lọ bóyá òótọ́ bóyá irọ́ I don't know pé wọ́n lọ máa fi gbẹ̀yẹ tẹran wọ́n máa lọ fi tẹran nígbà léyà kọ́ báyìí wọ́n tẹran bẹ̀ nísìn ààrẹ ẹran bẹ̀ ìyẹn bí pé kọ́ lọ tọ̀ sórí ẹ̀gbọ́n náà kọ́ lọ fi kiri ṣe ọ̀rọ̀ tí mo sọ ọ́n sì gbọ́ sọ pé wọ́n máa fi pé kí n fi ẹ̀gbọ́n lẹ́gbàá pa àwọn fẹ́ dí pẹ̀lú ẹ̀ ṣé mo kúrò ọmọ kí ẹ̀gbọ́n ẹ̀ ṣe fún ẹni tó bá ti ṣoore fún ìkà yẹn náà máa ń ṣèkà fún ẹ mọ̀ kan mọ́mì Délé ló sanwó school Doyin àti Yẹmí everybody wọ́n fi kúrò ń bẹ̀yìn I remember ngbà tí mo ní kí Délé wá lọ sí Dubai kó tiẹ̀ lọ holiday for some day kó travel kó Nàìjíríà ó dẹ̀ ń ṣiṣẹ́ bíi jàkí ó ń ṣiṣẹ́ ìyá ẹ̀ dá mi lóhùn ní pé kò lè tọ́mọ bá tẹ́nìyàn bá kọ́ fẹ́ lọ sílò ìbò nínú àwọn ọmọ òun pé Yẹmí ló máa lọ kò dáná anyway mummy nǹkan bó ṣe ṣẹlẹ̀ lánàá ni mo sọ yẹn a lọ síbẹ̀ a lọ bẹ̀ ọ́ wọ́n ti gba ara wọ́n ti bìlí pé ọ̀dẹ̀ ni wa mo rí fóònù bòrè tí bàbá ń lò lánàá yẹn a lè rà á fún wọn náà but kí ni ẹni tí ò bá ti mọ̀ọ́re àkìyè èèyàn kì í ṣoore fún níbi tí mo dé yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń ṣoore fún aláìmọ̀ọ́re ẹni tó bá ti mọ̀ báyìí la máa ṣe fún tá bá ti lágbára mọ́mì òótọ́ ni mo sọ fún yín ẹni tó bá ti mọ̀ọ́re la máa ń ṣe fún ní bàbá dẹ̀ fẹ́ kórìíyèdè Nàìjíríà yìí dá a sọ fara wa nínú ilé wa níta gbogbo family wa ẹ jẹ́ a máa ṣe dáadáa o because ní moment tá bá ti ń ṣe dáadáa ṣe là ń sọ fún orílẹ̀-èdè wa láti ṣe dáadáa but tí a bá ń ṣe dáa gbogbo family bá ń ṣe burúkú especially nílẹ̀ Yorùbá wa tá ń ṣe burúkú
ṣé orílẹ̀-èdè yẹn máa da kò síbi tí wọ́n bá ti ń gbọ́n burúkú sí tí burúkú ò ní máa so ní orílẹ̀-èdè náà ire ló dáa o kéèyàn máa ṣe. bẹ́ẹ̀ ni o. It is your mommy ẹ ṣé ma ẹ ní wonderful day má tún pè yín ma thank you ma yes ma bye ma yes ma yes ma mommy. I will come out at times, I will be laughing. I've cried a lot. I will see my daughter disturbing. Like yesterday, I told her not to cry, but she cannot hold it. Mo ti sọ fún lánàá pé tó bá ti débẹ̀ ò gbégò sójú, èmi náà gbégò sójú. Èmi mo ní gbégò sójú. Don't cry, but he cannot stand it. Báwo ló ṣe máa lè stand it? But tí nǹkan tó bá tún lè ṣe, ìdẹ́yìn a máa tó wá sọ pé we don't recognize you. Ṣé èmi kó wọn jẹ ni kí ló fẹ́ ṣe fún mi? Wọn ní kankan náà fẹ́ ṣe fún mi wàláhì kì í ṣe rọ́ kò sí tí màá jẹ́ pé bóyá àwọn tó kógun arógun lé àti títa tó kógun jara wọn àtàwọn máfíà kan tó wà lórí ọ̀rọ̀ kan àbí tí má lọ sí Canada gan tí mo lọ jẹ́ investor tí mo ṣiṣẹ́ débẹ̀ ni but Yorùbá ẹ̀dá ìkẹ́ máa múre Yorùbá people ẹ má ṣe wá ìlú tí àwọn state tí ò múre jù ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ má bínú sáà ẹ má bínú mà màmá mi ni ẹ jẹ́ nílẹ̀ Yorùbá bàbá mi ni ẹ jẹ́ nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni bàbá mi ọmọ Yorùbá ni màmá mi I am telling you my mom is from Kogi látòkè désàlẹ̀ mọ́ Èkìtì ni èmi Ìkàrẹ́ ni bàbá tó bí bàbá mi ló bí ìyá bàbá mi everything about me is Yorùbá ṣùgbọ́n mo ń sọ fún yín pé àmóre ẹ jẹ́ ká kọ́ bá ṣe móre àwọn èèyàn tó bá rí àwọn Haúsá kan tẹ́ ń pè lábòkí tí wọ́n bá ń jẹ lábẹ́ èèyàn báyìí wọ́n máa ṣe ránkà dédé fún ni wọn ò ní dá lójú àtìlẹ́yìn ẹ̀ tẹ́ bá rí ẹni tó bá dára wọn ẹ máa ti rí pé wọ́n sọ fún ni bí àǹkọ̀kan ẹ ti understand bí Ìgbò náà ṣe ń ṣe nìyẹn wọ́n máa gbọ́ it's my brother wọ́n lè má tán lọ́wọ́ àtìlẹ́sẹ̀ wọn ò dẹ̀ ní dára wọn púpọ̀ but Yorùbá yẹn go to abroad go and listen to the story ní South Africa ń gbà yín kí tó oríṣiríṣi wa máa rí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá bíi pé kó introduce wọn síbi kan kọ́kàn gba ẹ sọnù kọ́kàn gba ẹ lẹ́pa kọ́kàn dédé tiẹ̀ sí kànga kó dédé bára ẹ nínú odò ńlá kó máa gbé ẹ lọ kán dẹ̀ máa rẹ́rìn pé you don't know kó o sọ fún wọn kán wá sẹ́pà wọn need assistance kán dẹ̀ ti gbé oògùn dání pé kán dà sóúnjẹ fún ẹ ìwọ ni àwọn Yorùbá ni mo rí gbogbo story poison anyway mi sọ pé Yorùbá ò kì í ṣe o but it's common more mi sọ pé that tribe ò kì í ṣe Igbo kì í ṣe o but it's common more in Yorùbá language in Yorùbá land ìyẹn bó ṣe jẹ́ lánàá wọ́n máa rò pé bóyá ó máa dùn mí sìn wọ́n á dẹ̀ jẹ́ ráìsì yẹn gbà tí mo sọ lánàá pé ká máa gbé ráìsì lọ ẹni tó bá mi gbé ráìsì yẹn bọ́lẹ̀ lánàá yẹn Haúsá ni nà ẹni tó wa mọ́tò lánàá mi ì tí ì rí dírẹ́fà tí mo tá a bá sọ pé dírẹ́fà yẹn dà ń sìn wọ́n á sọ pé kó má dà mọ́ anyway kẹ́ tó bàjẹ́ mi ì tí ì rí dírẹ́fà tó dà ní gbogbo dírẹ́fà tó dà mo ti rí wọn àjàjà Lagos drive kìíní wọn yẹn Governor Sanwó-Olú God bless you for that o Governor Sanwó-Olú ṣe bẹ̀bẹ̀ ní orí ọ̀rọ̀ land drive àbí kí ló ń pè tó ló bá ní mí kí ló orúkọ kìíní yẹn land drive mi ì mọ nǹkan tó lẹ́ ń pè o ní tí Governor Sanwó-Olú ṣe yẹn wọ́n ní 7 million dẹ̀ ni wọ́n gbé fún ọ but mo ní ọ̀rọ̀ láti sọ lórí ọ̀rọ̀ yẹn I'm still coming to help those people because their website is shut down now because of wọ́n ní one China woman wọ́n ní wọ́n Shinko want to be disturbing our life here mo ń bọ̀ Governor Sanwó-Olú mi tí ì dé ẹ̀yin ni o ẹ ṣe dáadáa gan but wọ́n ní ẹ ti wá ta company yẹn fún China àwọn China wá sọ wípé wọn ò ní san pé wọn ò fẹ́ kí àwọn people yẹn san owó fún wọn mọ́ ní weekly àbí everyday wọ́n fẹ́ máa san salary fún àwọn people yẹn and it's not going to be work it's not money kò pay àwọn rárá the salary tán ní Shinko wọn fà wọn lẹ́yìn táwọn ti enter agreement don't forget that agreement is agreement you understand now the China woman said he's not going to give them that car again that they have to be paying salary and these people has to be their driver just ordinary driver and the agreement Sanwó-Olú Governor Sanwó-Olú your excellency sir the agreement he enter with them is that they should be paying
10,000. The car is 7 million. They should pay 10,000 per day. So in a month, something like that. And if any of them is making more than that, they can rush and pay the money quickly. So, but now, Shinko, all the road that is not good on this road, all these places, all these houses, new houses that they are spending, they are building in this Lagos and this Lagos and new Lekki State later. The Shinko, the road is not good though. They say Shinko, the majority of them are being destroyed by Shinko people. Governor Sanwo-Olu have done well, but when Shinko is in Nigeria now, the thing that Nigeria cannot do in Shinko land. One Shinko, they say even Shinko has they have their own terrorists in Nigeria. They say Shinko have their own terrorists. That even some of these people you are calling Hausa and Fulani and some people at time, they say it's Shinko that directed them. Shinko is now destroying Nigeria children, Nigeria people, hardworking people that want to live, survive. The governor, gave a rule that is favoring the country, the system, and another person, Shinko, came and destroyed it. And they said even minister, is it commissioner? One commissioner want to go and speak for these people. They said Shinko dodge. He never come out. The minister, commissioner was there in the office of this Shinko. Shinko refused to come out. Shinko, we are coming, we are not. I'm poor. Okay? What you cannot take. Mafi loyon. Shoti ye yibenye. Do what you cannot take. You cannot. They said you with the conjunction with some people, with some citizens. But conjunction with some citizens, you don't destroy the message. You don't destroy the innocent people. Mombo, lórí ọ̀rọ̀ yẹn máa pe Governor Sanwo-Olu very well ni. Separately, ẹ máa mọ̀ pé ẹ̀yin nìkan la ṣe fún pé Governor Sanwo-Olu o. Wọ́n ní Shinko tẹ́ gbé contract fún sí. Ó ní òun ti change contract yín o. Ó ti ń frustrate gbogbo àwọn citizen o. Ṣé kí gbogbo èèyàn máa jà ní? Ṣé kí gbogbo èèyàn máa jà ní? Some people will leave their own country, they come and destroy the country of others. Ìgbà tá wà ní Canada ire là ń ṣe ń bẹ àdá country wọn rú. Tá bá rí àwọn nǹkan tó sọ pé wọ́n jalè, even ọmọ Nàìjíríà tó bá lọ jalè, a máa expose wọn ni. There was a time I was told that some people are stealing, taking Canada's car to Africa, to other country. I came out, I was at work that day, and that information was being released to me by one lady, a Ghanaian lady. And in the hospital, because then I work in the hospital, and the lady, when they released that information to me, I came on the media and I exposed all this. The next day, they recover about 50-something cars, solid car, already been stolen, taken back, taken to Nigeria, taken to other countries all over the world. I mean, all Africa and Lebanon. Lebanon, Africa, I did that. I never destroyed their country. I come against anybody that go to people's country to destroy it. Even when you have opportunity, you have money, maybe you are the one supporting the economy of Nigeria, or we appreciate you. China have taken over Nigeria because all the clothes, any Kampala, Tobara Shomi Lori Baba, Kampala Loma pe Atabekuta ni ti China ni. Owned everybody of Nigeria, they are now selling, they are now patronizing you, and you are here, you want to be tormenting us too. Because you say your things are cheap. When it's cheap like that, you don't take them also for granted. You are stressing people. Please, I'm not a tribalism person, but at the same time, you don't take people for granted. Please. I'm coming. I'm going to call somebody that very close, that is affected, part of people who are affected. About 3 people tó ti gbé mi land drive yẹn, because nígbà tá kọ́kọ́ dé ó ń ṣiṣẹ́, but tó dẹ̀ yà wọ́n ní their system is shut down. What happened? They said the problem is the China have taken over the company. They sold the company to China, and the China now want to change the rule and the regulation. And some people already pay 5 million. The car is 7 million, and some people have paid 5 million. Some people have paid 6 million, and they are telling them that now they want to base them on salary. And the promise was, when you finish the payment, the car is going to be yours. Now the China person said it's not, the agreement have changed, that the car is not going to be your own. That's slavery, and that's terrorism. And nobody must systematically be terrorizing people. Okay? Because if people are coming like that systematically because they have weapons, they have money to destroy people, they have money to sponsor war against innocent people. Not because of that, you want to be systematically causing trouble. We no go kill you. Please.
Into bá lè gbà má fi lọ ẹ̀yìn kan. Please. Ìyẹn bó ṣe jẹ́. Good morning once again. I want to be going for now. Only when are you going back to Canada? Okay, let me tell you this. Should I tell you? Okay. Should I tell you now? The ticket, my ticket, it was September Kolafisi ticket one. Why told you if you will you cry? Don't cry, Joe. We are going to waive this story very soon, so we will not remember it very well. So my ticket was because the ticket, my ticket was long time ticket, and he has no refund. Do you get me? He has no refund. I booked it for a long time because I have many things to do. Like, really, I like that house. I want to make fence. If God help me. The other place that somebody renting, that they possess, that they claiming on the media, that crazy woman will be saying that your house, you said you sold it. They have been saying that, and you know that woman is a criminal, working for some criminal terrorists too. So that person living there, he has to go. So because when you have property in Nigeria, even those who don't have property in Nigeria, when you want to do business as a business owner, you have access to some loan. You understand me? You have access to some loan. Then you don't have house in you cannot pay your rent in Canada because of the little money you are earning. You are not going to school. It's not going to be. So you can be doing some little business so that to balance, because I don't want anybody to be giving me tension. I came to Nigeria now. We have house in Nigeria, and I'm living in a hotel for the past 1 month. Because they are telling the person to remain there. The money I've spent, if that person agreed to leave that house, I can even refund him all the full money. But he's going, he just have few days. He has to go out of the house before going. Let me just be frank with you. So, all of you too, maybe she's around, she's going to leave me. I have a reason for me being Nigeria. So, I booked my ticket for like September office. Yeah. So, and it's not refundable. There's no change. So, if I want to go back now, I will buy another one. So maybe it's possible for me to kukuma do whatever I want to do online. If my house is in Canada, if I have money, I will send it to pay my rent in Canada. Do you understand? Because I notice that some of you are very worried for me that go back to Canada. When I was also in Canada, I was crying seriously. And people are proving me wrong. That whatever I say, they say is lying. I know that I'm having accommodation problem. And it's not because me, I'm having it. Because some people are dictating for me. They want me to be in one place. I don't want people to be directing me. So far, you are not giving me money. You are not supporting me. And you are not being responsible for my welfare. And you want to be commanding me, controlling me. What for? It's not done. Do you understand me? So for that, I want to stand on my feet. Not that anytime I want to come to Nigeria, then I'll be going to one hotel or the other. No. I have address, both home and abroad. They should not turn me to somebody that have no address. Do you understand? So those of you who are concerned, who are worried, when are you going to Canada? A lot of people, they possess my thing. And I'm saying it, they say I'm lying. I'm not lying. So even the people, some of those one, you understand me? Do you get it? So, and if you want me to be going back now, you can bring the ticket just for go. It means what to get 5 million for 2 of us. More than the ticket. So I just got rock in Nigeria. I just got rock here. More travel for like 8.5 years. Me step onto this country. Me till 3 days. Go back. All of you that are possessing my team, and those of you who have done evil to me, that you are here, you don't want me to
prove anything. Some of you are not friend. You are not friendly. You are enemy that you want me to be jobless. I mean, to be homeless in Nigeria. Also be homeless in abroad. It's not going to happen. All right? So cancel your plan. Stop monitoring me. I'm not your problem. Except tó bá fẹ́ yí lórí. Kò sẹ́ni tó bá gbógun tì mí máa yí lórí. Ó máa ní skọ́nskọ́n. Àbí kó ṣọ́kú. Don't wage war against me. I don't wage war against people. I'll pray today with tears. My daughter pray with tears. With explaining to God many things. All the evil things people have done to me. Blackmailers. All of you on the case. Just step aside. Step aside, please. Step aside. Ó ṣì láwọn èèyàn tí mo fẹ́ lọ kí nlé. Irú dáàdì mi ń sin, irú dáàdì mi Babangida mi tí lọ kí wọn. Mo fẹ́ lọ sí Minna lọ kí father-in-law mi náà ni wọ́n jẹ́. Ṣó ti yé yín? Mi tí rí Alhaji Aliko Dangote Megidana. Kò sí problem ina say nkisha. Ina say nkiche mi ò fẹ́ máa lo she fún yìí because Hausa náà ní he wọ́n ní she. So I love you, Isha. I'm here. I'm here in hotel. All right? So, if you want to buy tickets, bring the money. If you bring 5 million now, let me send it to the accommodation, the people in abroad. Do you understand? My face is there by you. My face is something. I'm not a criminal, both home and abroad. You understand? The only judge motion you know ni pé say no to killing, and all these people that even allow me, I mean, that cause city are the people who stole from me, who try to frustrate me. Like they're frustrating me, going after me seriously, and I start. I so me go tell you about kongri. Tell you about kongri. O ma ko ni kan tó máa ṣe ju pé kó yí ju padà sen tó bá ti kílódé àti sa asa. Ibo le tún fẹ́ ká sá lọ. Asa from Nigeria to Canada, South Africa. Ngba yẹn. South Africa ńkọ́. A lọ Dubai, ẹ sá tẹ̀lé wa. A tún lọ sí America, ẹ tún lẹ sá. Ẹ tún sá tẹ̀lé wa. A tún wá kúrò ńbẹ̀, a tún lọ Canada. Ibo le tún fẹ́ ká sá lọ. Sa mo àti wá kọjú ti bàtà wá dé Canada ẹ la wá kúkú ní ká face fear wa, ká face problem wa. Ìyẹn ni bó ṣe jẹ́. So don't worry. Ask Canada government, you will know I'm not being deported. I'm not a criminal. The only thing tí mo kàn ṣe náà ni pé ilé mi tí mo ń gbé mi ti sanwó ilé. Ó ti yé yín, mi ti sanwó ilé, and I'm going to pay it. And people cannot be holding my things here. I'm holding my property. Like I have land property. I can use that to also my house tó wà níbẹ̀ yẹn. You understand? Kó lè fi gbowó ní ma lè má ṣe business, ma lè sọ pé okay o, this is my address. Come to me. Come, I can help people to Canada in legal way. But see, when people are denying you now, they are possessing your things. All those things, stop telling me go back to Canada. Canada is my home. Nigeria is my origin. So, ọjọ́ tí mo ti ń gbàdúrà fún Nigeria láti join. Ṣé mi ti gbàdúrà ni? I'm praying for Nigeria. Let me enjoy the prayer too. You say Nigeria is very tough. Dẹ̀ tún sọ pé mo wà ńbẹ̀ mo ní don't worry o. We are going to tough it together o. Ṣebí the toughness I face it too. So did you see me crying every day for the tough? Because at the train wa for rugged road. Any road that is smooth, we can walk there. If it is not smooth, we are rugged. Shotiye, I'm not for you to know that I'm not mocking you. Pé ẹ ló ń jẹ wọ́n o, kíní kan ṣe o, everything ṣe o. You understand me? Stop controlling me. Stop directing me. Tó bá dẹ̀ mọ̀ nǹkan tó reason tó dẹ̀ fi sọ pé go back now. Pátápátá wọ́n sọ pé wọ́n fẹ́ kó ẹrù sọnù sígbó. Wọ́n ò lè ṣe bẹ́ẹ̀ torí pé mi ò ní mission láti sọ pé mo fẹ́ jẹ wọ́n lówó gbé. They know for me to get solution to all problems and for things that are being hidden, for people to really understand. Because a lot of people, they don't understand when I was abroad. So a lot of people now, their eyes is open. They will understand exactly what we are saying. Do you understand me? So, àbí mo parọ́, yóò parọ́ mọ́yàn. So stop telling me, go back to Canada. I can settle the problem without going to Canada. Okay? If I go to Canada and I didn't go with the money, I have not paid the rent too. What will happen when I'm not there? Will happen when I'm there. All right? So, and if it's that what you still want to do, the mafia, don't continue to be wicked. Because if you wicked me, Almighty God will wicked you. If you continue to wicked my daughter, Almighty God will wicked you. So don't continue to wicked me. Seriously. Ìyẹn bó ṣe jẹ́.
tá bá sọ̀rọ̀ àpúrọ́ ó ti yé mo ìfẹ́ lọ sí ibo ni mo tún fẹ́ lọ nú mo ìfẹ́ lọ mi tí lọ kí wọn ní Kánò náà mo sì máa lọ kí Sẹ́ríkì Kánò àwọn in-laws mi mo ti dé Minna máa lọ kí dádì mi ní Minna mi tí dé body long kan ó dà pé mi tí lọ kí mọ́mì mi náà Olúrẹ̀mí Tinubu mo mọ̀ pé mi àti Ṣèyí náà Ṣèyí bóyá ó ti ránṣẹ́ sí mi mi tiẹ̀ tí rí Ṣèyí mi tí dé ọ̀dọ̀ gọ́vnà Sanwó-Olú ṣe rò pé gbówó bẹ̀ láti máa dé ọ̀dọ̀ bọ̀dá Ambode gan tá ti jìyà nítorí wọ́n ń jọ́sí náà àti ìlọ kí wọ́n mọ́lé adẹ́pẹ́ gan everybody wọn ò tí sọ pé kí n wá you understand me. Let me read your message. Let me read your commenting. Continue prayer. Yorùbá burú díẹ̀. Yé wọ́n burú díẹ̀. No be small. Wọ́n burú gan Yorùbá. Ta ló fún wa lórúkọ yẹn ní wọ́n láwọn ilé mi ló fún wa lórúkọ yẹn. Orúkọ yẹn ń jẹ́ Yorùbá chi. That's Onírìkìtì ló ń jẹ́ bẹ́ẹ̀ ní èdè Hausa. That you will do yourself and you be smiling with yourself. You hate what is good. Just be fighting yourself and fighting yourself. You know what, my in-law, they don't like me to open my hair like this. They don't like it. Let me call me. Bola Abraham tó jẹ́ pé àbókí ni mí. Ìyàwó àbókí tàbókí. Àbókí tó dá ilé-iṣẹ́ lẹ̀. Àwọn àbókí ló dá gbogbo ilé-iṣẹ́ sílẹ̀ sí gbogbo sọ̀ráǹdì yàtọ̀ sí dádì wa ọkọ ya tá a rí. Àbókí ló tún ní gbogbo ilé-iṣẹ́ tí wọ́n dá ilé-iṣẹ́ sílẹ̀. Ẹ má máa bú wọn. Yorùbá ló ń lọ patí. Gbogbo aṣọ China. Yorùbá ló kó China wọlé. Kó dẹ̀ wọṣọ China. Gbogbo kó China àjò gbádùn. Ó ga. Wọ́n máa lẹ́kọ́nọ́mì ò dá. Gbogbo wọn ra màálù ìjọba ẹni. Kò dẹ̀ sẹ́ ẹkọ́nọ́mì ò dẹ̀ dá. Lẹ́ ń wọṣọ bẹ́ẹ̀ yẹn. Kò sẹ́ni tó ṣe fashion tó yín. Ẹkọ́nọ́mì ìlú tó balance díẹ̀ gan wọn ò ṣe fashion tó yín. Ẹ ń ṣe fashion o. Ẹkọ́nọ́mì yìí da ayé purọ́. Tẹ́kọ́nọ́mì ò bá da fún yàn. Kò ní máa change aṣọ bẹ́ẹ̀ ṣe ń change aṣọ yìí. Àwọn celebrity ti America àti ti Canada gan gbogbo wọn sáwọ igbó lọ bí wọn sáwọ gbogbo wọn pẹ̀pì ni ẹ̀yìn gbogbo celebrity Nàìjíríà ló ń yọ̀ kan tó sọ pé kọ̀ọ̀kan ṣe wọ́n náà máa dáwó fún wọn máa dáwó sí wọn ẹjọ́ ká tó máa lọ. Let me tag my account number please. I want to fence. I don't have money. Megidana wọn jẹ́ kó mi mọ́kọ tó ṣẹlẹ̀ ní ìró owó gbà Megidana good morning. Megidana ẹjọ́ ẹ̀yin olólùfẹ́ mi torí èèyàn rere wà ń bí àwọn tó fẹ́ràn mi wà ń bí àwọn èèyàn pàtàkì wà ń bí àwọn tó máa ń jẹ́ kínú èèyàn dùn wà ń bí ẹ̀yin tẹ́ máa ń ràn yàn lọ́wọ́ ẹ̀ wà ń bí ẹjọ́ ẹ torí Ọlọ́run ẹ má tẹ̀ gbogbo ti family yẹn tí òkú ọ̀run yẹn náà tó bá ti ṣẹ̀ ẹ dáríjì bó dẹ̀ jẹ́ṣẹ́ ìyá àti bàbá náà ló ń sẹ̀dẹ̀ lọ sẹ́lì grave ẹ bá mi dáríjì ohun tó ti kú yẹn kẹ dáríjì ọmọ ẹ jọ mo fẹ́ túbẹ̀ yẹn ṣe mo fẹ́ ṣe fence mi ò fẹ́ bí bó ṣe kún sí lórí yẹn. Ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ I want to do that, please. I want to do the fence. So, because of the daughter. All right, bye for now.